check good wọn gan bí báyìí o. No. O lè fi wé ìtàn ta lẹ́kọ̀ọ́. Nǹkan wọn kẹ̀. O lọ sí Dera ni. Àwọn ṣe máa lọ sí Dubai mọ́. Nǹkan Dubai mọ́ yẹn máa ń wọ̀n náà. John torí tó ló bá mi lọ sí Dera, ó máa ráwọn nice things tí mo bí ń bẹ̀. I think you should use that money pé kó fi ra jàlámíà tọkùnrin tóbìnrin yẹn á dẹ̀ pay ẹ. All right then. Make sure you get back sí mi o. Please do it on time, jọ̀ọ́. Try. Worry. Tí ẹṣin bá dá ni, èèyàn máa ń tukun ni. Àdèrírò eléyìí a fi ń dẹ́rù bọ̀ lọ́rọ̀ ni o. Ó wá ní ṣe rẹ̀ léṣe torí ìbọ̀bọ̀ kan. Pẹ̀lú gbogbo nǹkan tó ṣe pẹ̀lú Túndé yẹn. Owó lè kà sọ ní time and everything. Gbogbo ìlú òyìnbó tó lọ ṣọ́ṣẹ̀ yẹn ni. Ó wá lóhun òun ò ṣe mọ́, òun ò fòyún, òun ò ṣe gbá. Ọkùnrin máa burú o. Dúpẹ́, lóòótọ́ ló ní ilẹ̀ láti bá kíyàn kan rán ẹ̀ràn kan lọ́wọ́ tó máa fi dóge. Gbogbo ìtẹ́lẹ̀ ṣe mi ṣe fọ́lọ́run kò ń ṣe point mi nìyẹn. Ibi tí mò ń lọ gangan ni pé ìtìjú ńlá ló máa jẹ́ fún mi ní age mi kíyàn kẹ́ oyún sí mi lọ́wọ́. Túndé yẹn. Túndé. Well, mo advice mi wá fún ẹ. Bóyá èmi rò pé bóyá kò lọ rí mú mi. Abẹ́rẹ́ Túndé lókun dì. Abẹ́rẹ́ tó lókun dì ni. Lọ rí ìyá ẹ̀ kó sọ fún ìyá ẹ̀. Ìyá ẹ̀? Ìyá Túndé? Tọ́mọ ẹ̀ ti travel? Ìyẹn ò ní mẹ́rin tí ẹ̀ ṣe lọ síbẹ̀ náà kó sọ fún wọn náà ká tí ẹ̀ gbọ́n nǹkan tí ìyá máa sọ. Mo gbọ́ tiẹ̀. Gbìyànjú. Wọ́n wá fi ronú ṣe rẹ̀ léṣe. Àwọn ọmọ ìyá mi Àṣàkẹ́ kò dojú tì mí rí. Ó yá jẹ́ kí n rí wọn àyẹn, 1 2. Àṣejá sẹ́yìn. Oríṣiríṣi burúkú. Bí wo bí farabalẹ̀ Mayweather for the next time. Wọ́n á di súnmọ́ ẹ̀ báyìí wọ́n bá kó tán. Bẹ́ẹ̀ ajá sẹ́yìn. Ajá síwájú àkàjẹ́ kọ́ mọ̀ pé wà ń bẹ̀. Ṣé yẹ? Ó yá jẹ́ kí n lọ́wọ́ ẹ̀. Ó ṣe ọmọ. Ó ṣe display fún wọn. Jẹ́ kó máa mọ̀. Báwa lè yan Paso. Jẹ́ kó mọ̀ display ọmọ tí ó fò sí ìgboro. Ọlọ́run. Ọ̀gbẹ́ni má máa lọ ṣe bí kíní o tí mo lọ rán ẹṣẹ́ lánàá tó lọ ṣe tó lọ ṣe pé o ti ìwọ náà ti di big boss mi lọ́rùn wọ tí mo trade ló máa ń ṣe ẹ́ nà. Ẹ wá ilé ìsàmọ́ àná ni nà kí ló ṣẹlẹ̀. Ẹ wá ta ló mú dáńgbá náà mi. Ọmọ olóńkọ Paso bọ̀ yìí yéèsì ìwọ lọ́kàn sísọ lọ́yẹ̀ wá fún mi. Angẹ́lì àǹtí ẹ wá wọ́n pè yín náà ẹ wọlé kẹ́wé náà. Tó bá ti bá mi try rẹ̀ kí ni gbogbo rọ́bì ṣì ná. What is all this? What is wrong with you? Tó bá ti bá mi try rẹ̀ again. Can you imagine? Jama lọ, what rubbish? Ẹ wá ẹni. Nílùú wo? Kí ló dé gan-an? Kí ló what's wrong with you? Olóńgbà létí. Ṣé torí pé gbogbo wájú ẹ̀ yìí ó ń kọ́ desperado? Gbogbo àwọn ẹgbẹ́ yìí olóńgbà ẹlẹ́wọ̀n tó kà. Ẹ̀yin ẹ̀ lọ ń kọ̀rọ̀ bọ̀ kí bọ̀. Oníkọ́ pè ẹ́ wá ló ń gbọ́ wọn létí. Mo ṣe máa ní pé ẹ̀jọ̀ gbádùn orí yóò jọ pé pọ̀. Èmi wà láì wá pẹ́lẹ́wọ̀n bí ọ̀pọ̀. Nílùú yìí. Pẹ́lẹ́wọ̀n bí wọ́n sún wọ́n ṣe problem. Kí ló ṣe? Bẹ́ẹ̀ ló ṣiṣẹ́ ọjọ́ kí ló ṣe lé? Kí ló ṣiṣẹ́ àwọn pípú yìí? Ìṣòro ọmọ. Kí ló ṣe? Ẹ dúró nínú ẹgbẹ́ sáré. Ẹ máa ṣọ́rí burúkú ni. Bá ti dúró owó tán. Wọ́n ní gbọ́ yín máa ń gbòòrò. Àti dúró owó tán. Àbẹ̀yàwó rẹ̀ ń kókó. Bàbá gbá yín mo máa ń ṣerú freestyle ní ẹlọ́mọ ìyá yín rí. Ẹ tún padà mọ̀ ṣẹ́ gbọ́. Ilé fún láyé o. Àwọn máa ṣe yíyan. Ẹ bá ti dúró owó tán kẹ́ lè gbà pé ìyọ̀ Paso ló ń bá yín fà. Ọ̀gbẹ́ni wọ́n kọ́ ti sùn next time. Wọ́n kọ́ ọmọ bí bàbá fún ọkọ ọmọ rẹ̀. Padà síbi yẹn ti lọ. Yẹn ti kọjá ọ̀gbẹ́ni. Ọ̀gbẹ́ni gbéra jọ. Mo láyé o. Mo mọ fíìmù tí kì í ṣe o. Ọmọ yẹn bá ti kọjá kẹrẹ àwọn ọmọlẹ síbẹ̀ yẹn fún mi ẹ ti gbọ́ ọ ní mi sọ fún yín. Àgbáwo. Mo ń bọ̀ lọ gbọ́ mi sùn. Someone mighty the king of the saga àti rí ẹtì òyà jẹ́ kó mọ̀ jẹ́ kó máa lọ jẹ́ kó máa lọ. Bàbá tí mo mọ dọ́kítọ̀ kọ́ bó ṣe ń ṣe lọ wọ́n máa bẹ̀rù ẹni lọ́wọ́ ṣe mo lórí burúkú wàá ṣe eré.
I will talk to you later. Let me finish talking to your mom. You hear me? Hello? Wàá dàgbà ọkọ mi, wàá jèrè. Lágbára Ọlọ́run. Sórí gbogbo àdúrà tí mo ń gbà lé lórí, ó di dandan kó ṣe mú ẹ o. Gbogbo iṣẹ́ tó bá dáwọ́lé, á yọrí sí rere ni lágbára Ẹlẹ́dàá mi. Ó ṣe wo àtòrí ìdí tí mo ṣe pè ẹ́ o. Mo fẹ́ kó jẹ́ ká jọ ṣe ọjọ́ bí ọmọ yìí. Bí o tiẹ̀ jura ń pẹ́ lọ. Mo kúkú jẹ́rìí ẹ. Ó ṣe. Mo fẹ́ kó bí o tiẹ̀ ju pálọ̀ pàtì lọ. Ó ṣe ọmọ wàá jèrè ọmọ yìí. Okay, ma. Mo ti gbọ́ ma. Àmín. Ọlọ́run. Kí ló dé? Ojú tí mo ń wò yóò fa ni mo rọrùn. Ṣé kò sí? Transfer letter. Ní ṣe bad news now, so what? Mi ò sọ pé bad news ni. Ìlú Ìbàdàn. Báwo mo ṣe fẹ́ ṣọmọ mi? Tàdé ojú káwọ́ mọ́tò náà, máma wà wò náà ni, báwo? Ṣé mo rí pé orí fóònù mo wà pàtí mo wọlé? Grandma ló ń bá mi sọ̀rọ̀. Wọ́n ní mo láti ṣe birthday. Wọ́n ní bí o ti ẹ̀jọ̀ pálọ̀ bẹ̀ lọ, kí n ṣáà celebrate birthday ṣá. A day after birthday, then mo láti resume office mi ní Ìbàdàn. Understand. Kádúpẹ́ lọ́wọ́ ẹ̀ torí ibi tó pọ̀ jù. Ọ̀pọ̀ ní owó bí tá a wà. Kádúpẹ́ lọ́wọ́ grandma tó bá wá ń tọ́ ọmọ yìí láti jọ. Sísọ rẹ̀ pé àwọn náà ló sọ yìí pé kò ṣe birthday wá ṣé náà ni. Kò ṣe jẹ́ ìrọ̀lẹ́ fẹ́ rí jù. Wá ṣe birthday tó bá lè fi jọ́ kejì wọn máa ń sàn. Stress. No. Má ṣe náà ni nà. Ọmọ náà bá sí. Ọjọ́ wà ní. Pẹ̀lẹ́. Àwa tó jẹ́ pé àwa gbọ́ pàṣẹ gbogbo orí gan ti délé. Àbágbọ́n máa ń sọ fún wa pé ẹ̀sàmì náà ti wọ̀n. Ìlẹ̀gbọ́n tó sílẹ̀ ló ti wà. Ibi tí wọ́n parí sí ìtura ti bẹ̀rẹ̀. Ló ṣe lọ́mọ̀. Iṣẹ́ ju iṣẹ́ lọ pàṣọ. Eréjèrè lọ pàṣọ. Ọmọ Ọlájọ́lá lọ pàṣọ. Ó lè mú sí níwà ìdè. Ọmọ Akínsọ́yà ìdè. MC mi mú sí níwà ìdè. Ó ṣe Adélé ọ̀nà ẹ̀rù máa yọ wọlé ìrìsì. Ìní ọmọ. Màmá ẹ̀ ilé ṣe. Ó fẹ́ pa mí ni. Fún ìwọ fẹ́ pa mí. Fún ìwọ fẹ́ pa mí o. Màmá ẹ̀ tí ẹ̀ ṣe bẹ́ẹ̀ yẹn ẹ má lọ kó pàṣẹ dúró ọ̀dọ́ mi máa ń kó pàṣẹ jẹ lọ. Gbogbo pàṣẹ wájú ti tẹ̀ ìjẹ̀fẹ́ bọ́ọ̀tù tó fa ilẹ̀ fún kọ́dẹ̀ sí rádìò tó lọ kọ̀rọ̀ bọ̀ fún màmá ẹ̀ máa wà lọ dúró. Ìgbà ń gbọ́ pàṣẹ ìmọ̀lẹ́ lọ sí gbọ́ pàṣẹ ní trash. Ó ní gbọ́. Ṣé ilé ajé ni ìwọ ọmọ ìwọ bá ṣe? Ẹ gbà mí, dání mo ṣẹ̀. Wọ́n gbogbo rádaràdà ìlànà tó wá dáwọ́lé lẹ́nu ọjọ́ mẹ́ta yóò máa yé ní o. Mú ìwà, ṣọ́ọ̀rí mi ni. Torí owó tó kó láàárọ̀ tó jí kó, òun ni mo ṣe wá jókòó díẹ̀ síbi bíi. Wípé
bó jẹ́ aago kan òru ló délé ni màá gbowó mi lọ́wọ́ ẹ̀. mú ìwá mú ìwá òun pretend àbí ìwọ ń pretend fún mi bẹ́ẹ̀ wọ́n ti sùn màá wá fi yí ẹ wípé nǹkan tí ìyá fi ju ọmọ lọ bò ó máa fi hàn ẹ́ lẹ́nu. kí ni mo fẹ́ ṣe o. lónìí àlejò méjì ó yá owó mi ni mo fẹ́ gbà fún mi lọ́wọ́ mi. kí ló ń jẹrẹ màmẹ́. àjọ máa kú pẹ̀lẹ́ yìí. màmẹ́ mo láìpẹ́ o ṣé ẹni kò gbọ́dọ̀ gbé tó sọ ni abẹ́ ẹ̀ ní tó sọ ṣé ẹ á ti ní abẹ́ t-rex. mo ti gbọ́. màmẹ́ ẹ má lọ ṣe bí ìyá yín kẹ o ìyá tó sú ọjù ó ṣe bẹ́ẹ̀ ọ̀nà o làwọn tó bára wọn mú Samson kò gbóre pé ọmọ tó ń sọ lọ́wọ́ ilẹ̀ ní rẹ̀ dé Canada dé dọ́jọ́ gbogbo Amẹ́ríkà gbogbo Nàìjíríà pátápátá ó lé wọn bá. màmẹ́ ọ̀nà o. wo mú ìwọ ò fẹ́ wàhálà o mú ìwọ ò fẹ́ wàhálà o fún mi lọ́wọ́ mi sẹ́ẹ̀ olùgbọ́mọ̀ bẹ́ẹ̀ ṣẹlẹ̀ ni fún mi lọ́wọ́ mi. ilẹ̀ ni mo ṣe ilẹ̀ ni mo ṣe ọlọ́run màmá mi nípa fún yín màmẹ́ mo fẹ́ fẹ́ dàbí kò gbèrègbè Samson ọmọ tó ń sọ ọlọ́run ìsọmọlúwẹ̀ gbogbo àgbáyé igun mẹ́rin àgbáláyé òun náà sọ ọ̀rẹ́ máa sọ lọ ni. mú ìwà. aṣọ sówó sọlá. mú ìwà. mo lọ́wọ́ mi kọ́ owó mi dà owó mi dà. owó náà ni mo sọ. fún mi lọ́wọ́ mi alẹ́ ni mo pẹ́. owó náà ni mo sọ. nínú kò kú kẹ́mi náà kù ìgbà ẹsẹ̀ kan fún mi lọ́wọ́ mi èyí ni màá kú tẹ̀ lọ́rùn fún mi lọ́wọ́ mi fún mi lọ́wọ́ mi fún mi lọ́wọ́ mi fún mi lọ́wọ́ mi. You see what you did? Hello. Grandma. Grandma. Mommy is around. Hello. Birthday boy. That's good. Ẹ pẹ̀lẹ́ grandma. How are you? Okay. Happy birthday ni o. Yes, thank you. She looks beautiful. Do you like it? Yes. You like it? What do you tell mommy? Thank you. That's a good. You're welcome, my darling. Ó ṣe ìtàn fọ́mọ mi. Àbúrò rí báyìí. Mo ní pé ká gbé kéèkì wá fún ẹ mọ̀ pé ó yẹ ká ṣe ní parlour thing ní tẹ́lẹ̀ but since wẹ́ẹ́ pé torí pé ẹ̀yin náà ẹni ẹ̀ busy díẹ̀ àwa ní ká ra kéèkì wá pé so lọ́la àwọn àgbẹ̀ lọ sí school fáwọn classmates ẹ̀ ẹni ọ̀rẹ́ mi náà á gbé àwọn parks tó máa fún wa lọ́la. Ẹ ti ṣe bẹ́bẹ̀. Ẹ ṣe ń wè mí yìí kúkúrú kú láàárọ̀ làbá ẹ̀ mo ti dé Ìbàdàn. Olúwa ṣe so jùmọ̀ mi náà òun náà gé kéèkì láàrin àwọn ọ̀rẹ́ rẹ̀ lọ́la o mà ṣe o ọmọ àṣẹ fún ẹ o má jèrè ọmọdé yìí iṣẹ́ rẹ̀ aṣojú ẹ̀mí rẹ̀ o ṣe àbúrò mi ẹ ṣe rẹpẹtẹ báyìí ẹ mà dúpẹ́ o jùwọ̀n aren't you happy? Ẹ̀yà kò ní ká sáré yọjú sí yín ni níbi tá à ń lọ but a lè padà wá bá ṣe birthday náà. Hello babes, come. I'll see you later. Like mommy. Love you, darling. I'll see you soon. Okay, grandma. Mama arrange a go. I take care. Oh, we tell your mommy bye-bye. Bye, darling. Thank you to mommy and auntie. Bye. Thank you. Ẹ ṣé àdúpẹ́ o. Ó máa lọ rí ó máa bọ̀ rí o. Mommy has brought us cake. Mọ̀mọ́ ọkọ mi, mọ̀mọ́. Yìí, orí bó ṣe fine. You know àwọn ọ̀rẹ́ àná. You will be happy among your friends. Don't you like it? That's good. Hey. Bọ́lájí.
Bọ́lájí. Bọ́lájí. Yes, dear. Bọ́lájí ṣé wà lè tó òun ṣe? Ó fi mí nìkan lẹ́nu nínú bedroom látẹ̀kọ́ ó ti ẹ̀yà sí mi ò rí tèmi rò. Why you doing this? Ó bá tọ́ fún mi pé kí n má wà kó busy kí n jókòó lé mi. Wọ́n ti ní kí n má wà náà because the same thing náà ló ṣe lánàá. Ojú ẹ fọ́ ni. Ṣé o ò ríran ni? Àbí ọ̀rọ̀ ṣíwo ló ń sọ lẹ́ẹ̀kẹ́ òṣìnà? Can't you see I'm busy? So nítorí pé wá kí mi sí yìí ní kí n má lè ṣiṣẹ́ ọ́fíìsì mi iṣẹ́ tí mo ní láti deliver lọ́la. See, I have this job to deliver tomorrow and if I don't reach a conclusive end, mi ní dídé mi báyìí. Listen and listen kò tó bá fẹ́ wọlé lọ. I am busy as you can see. Má bínú, èmi mo kọjá yàrá, má jẹ́ mi kí n sọ, má jókòó. See, má bínú. See, iṣẹ́ ìlú ti kó sí mi lágbára and I have to reach a conclusive end tomorrow. Ṣé you understand? Bóyá kó wá jókòó tí mi kájọ máa ṣe kẹ́lẹ́ jù wọ́n. Dúpẹ́! Dáadáa jẹ tán wá sọ̀rọ̀ ya yín kẹ̀ ọba mi wá gùfẹ̀ àmàlà ẹja tútù kókó wà lẹ́gbẹ̀ẹ́ mi nǹkan máa kó jẹ ṣáàmọ̀. Oy! Bàdí ẹ̀. Ilẹ̀ ọmọ pẹ́. Oyè wà bẹ̀ wá gbọ́. Ibi ló jókòó sí ni. Wọ́n ní kí wọ́n jókòó sí ìgbà kí wọ́n gbá tẹ́gùn náà. Ilẹ̀ ojú ẹsẹ̀ omi. Lọ àbùn. Gallant. Ọmọ mo ti wù ẹ ní àbẹ́tẹ̀ lọ́wọ́ mo rí pé àwọn èèyàn kan dábàá kan nígbà. Wọ́n ní kí wọ́n wá ń bí kí wọ́n máa gbá tẹ́gùn mi lọ ni àbí báwo la fẹ́ ṣe àlè para wà. Ìwọ ni mo wá rí ó ti yẹ kò ń ṣe nǹkan tó le náà mo ní ìdí ẹ̀bẹ̀ ni kò ń ṣe ẹ̀bẹ̀ tó le náà mo ní ìdí bíi 700 naira mo fẹ́ fi wọ́ọ̀kì iṣẹ́ kan jáde ni tíṣẹ́ bá dẹ̀ dán ọmọ ìwọ gan wà lábẹ́ ó ti yẹ mo dẹ̀ rí pé kò sẹ́ni tí mo lè lọ bá ìwọ náà ni pàdé mi sọ pé tí mo lè sáré wá bá tí ó lè sáré wá bá ẹ̀. kò sí wàhálà 700 pay 1k ṣáàtì mọ̀. Kò sí problem má wọrí kàn jẹ́ kí n rí 700 yẹn lọ́wọ́ má wọrí. ìyẹn nìkan kọ́ wa tó gba àwọn tó máa fi dúró fèmí ṣáàtì mọ̀ pé bí tèmi ṣe máa wà nìyẹn gba àwọn tó máa fi dúró. mú ìgbà mo jẹ́ rí ẹ èmi kan ti jí rẹ dání mo ti mọ̀ pé kò sí bó ṣe mọ̀ rí wàá gùn wàá sáà wá kan tó máa fi tó ti rí èmi kan ti mú rẹ wá ní ó ti rí HC. yẹ ń wo wọn lọ mú pàlàsà wa kà mọ orúkọ máa ń ṣe nìyẹn wọn lọ gbé pàlàsà wa bí sí. mú ìbáṣẹ ààrẹ kò ti rí tó ti rí flu ó ti yí ẹ so bá mi secure fún ẹ lájọ tó ojú ò ní tì ẹ o bá mi secure ẹ. gbèwúdé lóye yẹn. àṣírí ọmọ pẹ. owó mi gbọ́dọ̀ kọjá aago 12 ọ̀sán àsìpàdé mi mo lè fún ẹ wákàtí kan sí pé aago kan ọ̀sán tí wàá ti pé gobe ni. máa wọ rí ìdílé lọ́kàn balẹ̀. gobe ni o. tí orí kan tẹ́bi ṣe ó wà important gan. kí ló bá ti bọ́ síbù máa wọ rí 1000 ó kéré màá tún dọ́gbọ̀ ẹ̀ fún ẹ. aago kan ọ̀sán. wàá ṣeré ó ga jù. orí tébù yìí kò fún mi lẹ́sìn láàárọ̀ yìí. Àsùnwọ̀n Ismaila. àǹtí kí ló ń ṣẹlẹ̀ mú ariwo. Àsùnmọ́ fóònù tí mo fi síbí báyìí láàárọ̀ ìgbà tẹ́nìyẹn pè mí mi ò rántí
bó ṣe pè mí báyìí mo receive call yẹn kí n lọ mú kan nílé mo gbàgbé ẹ̀ sórí table mi ìdẹ́ padà wá mú ni mo wá. ẹsẹ̀ wo. mo ti wo gbogbo bẹ̀ yẹn kò sí ń bẹ̀. bí ẹ ti fi ọwọ́ sí jù síbì kan ni ẹ. ọwọ́ òsì olórí burúkú wa mélòó làwọn àna létí màmá wa fún un àbí olórí burúkú má ṣàǹfààní wò tí àbí olóògbére wo ló máa wọnú ilé ìwà mú fún. àǹtí ẹ máa ṣe tẹ́ bá ti ń wá nǹkan tẹ́ bá ti ń bínú báyìí èpè lè máa ń ṣe tẹ́ máa ń fọwọ́ rẹ̀ kẹ́ máa wá nǹkan bí ẹ ti fọwọ́ sí jù síbì kan níbẹ̀ ẹ̀ ń sìn tẹ́ ẹ̀ ń ṣépè báyìí ọ̀ṣẹ́ ìṣépè lè máa jẹ́ kẹ́ rí ni. àbọ̀ lórí burúkú ni ọwọ́ òsì ẹ̀ wo ló fi jù ọwọ́ òsì ni mò ń lò tí máa fọwọ́ sí ó ń ṣe eré ni. ok mo ti gbọ́ ẹ máa wá bí èpè lè máa jẹ́ kẹ́ rí. mo rò pórí ẹ̀ burú gbogbo ẹ̀ oògùn ló máa pẹ́ tó mú fóònù mi o oògùn lákàáyé oṣù máa. àǹtí èpè yẹn ti pọ̀ jù náà lórí fóònù ẹ lò ẹ máa ṣe sùúrù jàre à. àbọ̀ lórí burúkú ni ẹ. ẹ máa ṣe sùúrù náà ṣé ìpinnu máa ń kí ẹ̀rí fún ẹ̀ rẹ̀ ṣépè. tó bá jẹ́wọ́ ló mú ìpè yẹn máa mú ẹ. gbogbo ẹ tó mú fóònù mi nínú ilé yìí o ẹ̀yin abiyamọ ó yá ẹ bá mi rọ̀ jò fún mọ́tò ló máa pa ẹ tó mú fóònù mi. àbóòrì. ní kí n máa mu sìgá wọn ya. wọ́n láìkì sìgá ṣáà mu sìgá ẹ̀ lọ́la máa mu sìgá lọ kú kíákíá o ọgbẹ́ni máa lọ sórí àyìn kẹ́ńjẹ ta ni lọ jà wọn alára ni o wọ́n dẹ̀ fún mi lóògùn fèkùn kan tẹ́ fi pàtí ń kìn ó dà wọn lọ pàdé sí àríyá bẹ́ẹ̀ ní sá American bọ̀ ọlọ́run ìjẹ́ bàbá ń kọ́ olúùlù oníbàbá lọ ọ́fíìsì. ìgbà tí orí kíní wọ́n wá ṣe. mo ta tọ́ síbẹ̀ ni olúùlù kọ́ oníbàbá lọ ọ́fíìsì mo lọ bá lọ ọ́fíìsì kò sí wéèrè. mo lè wá ní òde gbá mi lágbo. ẹrù orí ẹ wà ń bẹ ló ábùn. ọmọ. ló fẹ́ rí mi. ló ábùn. ọmọ ọ̀rọ̀ ti bẹ́yìn yọ owó tí mo wá gbà lọ́wọ́ ẹ̀ ọmọ géèmù ló ti ta ọmọ géèmù ló hangi ní sẹ́ẹ̀ géèmù ló hangi ní mo dẹ̀ rò pé option ṣì wà pé fóònù ọwọ́ ẹ̀ mo ti rí báyà fún kí n kàn lọ mú fún báyà yẹn kí n lè gba jí ẹ̀ fún ẹ ó ti yẹ kí n lè wá fún ẹ ní 1000 yẹn síkè náà ó ti yẹ. owó tó wá gbà lọ́wọ́ ti tèmi géèmù ló lè lọ fi ta so géèmù wa ń sìn wá sọ fẹ́mi pé ẹ̀kan ló wá ń bẹ̀ ìwọ fẹ́ da jẹ àbí wò lè sọ fẹ́mi bí pé ìwọ rí géèmù ká lọ fowó sí ọgbẹ́ni gbáyà tó rí yẹn kó lọ mú wá kó ara fóònù yẹn bí tí n bá gba 5k lọ́wọ́ ẹ̀ mi ní fún ẹ fóònù ẹ. mi jẹ́ jóná àbọ̀bọ̀ ìwà ṣé bí bíi àlòpẹ́ tó dúró yìí ni òun á ń sáré bọ̀ gíragíra pẹ́pẹ́ iṣẹ́ o kíní kan kí ló ní láti mú bá àyàn dání bíbá àkọ́dẹ̀ ṣàwọn fẹ́lẹ́ kẹsẹ̀ ń bíbá yìí àti wàá wíta láàwì o ti wá lórí géèmù kan sọ́dọ̀ wò lè ṣe oríire ni tó dẹ́ni tó dẹ́ ń wò ìkẹ́dẹ̀ rẹ̀ kẹ́lẹ́ tó wà láwọn fáwọn pé géèmù kan àgọ́ tó máa kówó lé òkè kò tó wá ní gba fóònù lọ́wọ́ pé onígbà kan dúró àti wá ṣàtúnkè fún. ọmọ ìyá mi kò rí bẹ́ẹ̀ yẹn èmi ń wò pé oríire òférò náà ó ti yẹ tíṣu ẹni bá ta kí wọn fọwọ́ bò kọ́ tí mi ń rò ní. oríire òférò orí burúkú ló wá férò báyìí sí àbí lọ́ọ́ mú báyà yẹn wá kó ara fóònù yẹn bí. ojú ọmọ kan kó tó ṣẹlẹ̀ ni pé òkú tó bá kú kò ń fara pamọ́ fẹ́ni tó máa wẹ̀ mo ti ṣe èèyàn kan ló wá fún mi túṣu ọ̀ ó dẹ̀ garanti mi pé túṣu yẹn sú ọ̀pá ó ti yẹ èmi ò dẹ̀ lájẹ́ lọ́mì lẹ́rù lára mo kàn wò pé báwo máa ṣe pé tí wọ́n á yáwó lọ́wọ́ ẹ̀ ń sìn wọ́n máa bèrè wọ́n máa fi dúró ni mo kàn ní fóònù àǹtí mi lórí tébù ni ó ti yẹ fóònù yẹn fóònù àǹtí mi ni mi ní parọ́ fún ẹ mo rí lórí tébù kan wò pé jẹ́ mu dání pé o lè fẹ́ bèrè kan máa fi dúró ó ti yẹ àǹtí mi ti ń fi Ṣàngó wọ́n ti ń fi Ọbàtálá wọ́n ti fi ń wa ẹni tó bá mú fóònù yẹn o ẹni tó wà lọ́wọ́ ẹ o àtẹni tó mú o Ṣàngó ló máa pa wá Ṣàngó ló máa yìnbọn fún ó mọ̀ ìrẹ̀lẹ̀ kékeré já ẹ ó ti yẹ tí wọ́n mọ̀ pé kékeré máa já mi yẹ pé ó lágbára gan ó ti yẹ tí wọ́n mọ̀ pé mú fóònù yẹn wá kí n lọ múlẹ̀ má dẹ̀ yà máa fún ẹ lówó ẹ máa fún ẹ lówó ẹ má wọlé máa fún ẹ lówó ẹ níta. àǹtí ẹ̀ ọba máa fi Ọbàtálá kó máa fi ayélujára kó máa fi wá nínú ilé yín nìyẹn lọ́mú báyà yẹn wá wàrà fóònù yẹn bí. báwo náà àṣetọ̀bọ̀ yìí ọmọ ṣe mí sún síwájú lọ́sọ̀ fẹ́ gbé mi kọlà ni ọmọ èkó lè mi. sọmọ ìyá mi wá agémi náà sọ tinú mi fún ẹ o 5k òye rìn sílé méjì. ó ṣe àyà mi lórí gbogbo nǹkan tó ń sọ nípa Bọ́lájí kò sí kankan tí ò yé mi nú ó ti yé ẹ ó kàn yẹ pé Bọ́lájí kàn jẹ́ ẹni tí ò kì í ná ní èèyàn ni iṣẹ́ ní 24/7 ẹ gbogbo nǹkan tó sọ kò sí kankan tí ò hàn sí mi nú gbogbo ẹ
gbogbo ẹni mo mọ̀ pátápátá but èyí to cut all the story short màá bá sọ̀rọ̀ kò níbi kankan tó ń lọ èmi fi dá ẹ lójú pé ó nífẹ̀ẹ́ á ṣàfẹ́yàwó á dẹ̀ bímọ which is very very compulsory so ìwọ ni màá bẹ̀ kó ní sùúrù bó ṣe ti ní sùúrù yẹn ọlọ́run á pín ẹ lérè. ó dà sá mi ò bínú mọ́ torí ẹlẹ́mi náà kàn ṣe ni kí n wá sọ fún un. ara nǹkan tèmi máa ń sọ nípa ẹ̀yin obìnrin náà nìyẹn ohun tí ìyá ẹ̀ dá sílẹ̀ ni lójú ayé ẹ̀ máa pariwo títí gẹ́gẹ́ bí ọkùnrin àmọ́ wọ́n á nírọ́ o àkẹ́bàjẹ́ àkẹ́rà òun ní nísìn òun ti wà nípò òótọ́ nísìn ó ti kú èmi ni mò ń fojú rí èyí tí mò ń sọ ń gbà yẹn bẹ́ẹ̀ gbogbo ẹ̀ lọ́nà ò ní bínú ni aya mi ó ti gbọ́ jọ̀ọ́ torí ọlọ́run ìwọ níyàwó mi kò sẹ́lòmíì tó máa mú déwájú mi o. Yes sir. Okay èmi ti fẹ́ máa lọ sá màá tún máa pè é. kí ló dé tóyìn ń dáná lọ́wọ́ jẹ́ kó gbóúnjẹ wá kájọ jẹ́. Rárá mo wà òkè ẹ ṣe kan sá. oúnjẹ àgbàlagbà ò kí ń dùn. ẹbí tóyìn náà lè máa sè é ẹ ṣe kan sá. ẹ̀dá ọlọ́run á pọ́n ẹ lé o. àmín. ó ṣe aya mi. tóyìn. sá. Daddy, àǹtí Dúpẹ́ ti lọ ni. Ó ṣe jáde ní ìsìn ní olóhùn kanjú. Ìyá. Wá pààkì tébù yìí. Báwo lóúnjẹ tó ń ṣe? Ó ti fẹ́ jiná sà. Ilé tébù yìí, kò bá mi sá. wọ́n ti lọ ṣọ́ọ̀ṣì. àmọ́ màá fọ́ ìgbàjú ṣọ́ọ̀ṣì òṣìwò ló mọ̀ pọ́. ọ̀lẹ́ ṣáàlì ò wá wọlé o. ṣíyà. èmi ni màá sùn. òpònú sọ̀rọ̀ wọ́n béèrè ọ̀rọ̀ lọ́wọ́ ẹ̀. ẹsìn máa mú ìwà ni mo wá rí mo wá gba fóònù tí mo fún lọ́wọ́ ẹ̀. ẹ gbà mí ṣé fún ìwà tó ń ta fóònù ra fóònù ni ọ̀rọ̀ gbogbo ṣáàṣẹ́ lórí ọlọ́ba mú ìwà olè wọ́n ní fóònù tó jí wọ́n ní kó dá padà fáwọn. mi ò jí fóònù. o ò jí fóònù bíi ti báwo. ó yá sẹ́wọ̀n bẹ̀rẹ̀ lọ́wọ́ mi ẹ̀rọ àbí fún 1000 èyí ojú owó mi ò rí rí èrè bẹ̀. ṣé wọ́n wá jẹ́ cooperative ní àbí lápò tó ń yáwó èlé ó yá lọ mú fóònù ọwọ́ ẹ̀ wá. màámi kò sí fóònù lọ́wọ́ mi ó wà lọ́wọ́ studio adégbà 5000 lọ́wọ́ ẹ̀ kí tó lè fún ní fóònù yẹn. ṣé orí àtàlàtà tó wá fojú mi rí lórí nǹkan mi àbó orí ṣó fojú ara ẹ rí olójú olóńgbò orí àbí. so ìwọ gan ni olè ńlá tó o jí fóònù ẹgbẹ́ ẹ tó wá fi yáwó èlé kí ló fowó ọ̀gàn ṣe. mo fi ta monday special ni so ẹsẹ̀ kan wá wọ machine ìkan wá wà nílẹ̀ mi ìwà jẹ. ẹ gbà mí ìwọ fi ta monday special o ò lè jẹ báwo ló ṣe fẹ́ jẹ nígbà tó jẹ́ fóònù onífóònù ló jí nǹkan tí ò jẹ tiẹ̀ ó ga fún yín sísí mi sùúrù ni torí àwọn méjèèjì wọn ṣẹra wọn ikọ̀ ògbé kan ni wọ́n sùúrù ló máa ṣe o kò tí ẹ ní ìdìbò bínú rárá sórí tó bá ti dìrọ̀lẹ́ wá síbí máa fún ẹ ní kó wá padà gba fóònù ẹ. ẹ bá lọ wá o ó tún lè lọ ká o ṣe ti mọ ẹ má ẹ ṣe má tẹ̀lé gáàjì ìyàwó wàá gbà. ṣé tí wọ́n rí àìjílé ní ṣá.
Ọmọ news ya pa o. Shakira, fún mi ní nọ́mbà Tosin ti lọ wá. Báwo ṣe lè ṣe ní nọ́mbà Tosin lọ́wọ́ tí bá ní mi níbi ẹ̀ náà pàṣẹ ti change fún mi mo use àwọn numbers. Ó yá nọ́mbà kan mo mọ̀ lórí 070. Okay. 34945121. Okay. Hey. Hello. Ẹ jọ̀ọ́ Tosin ni mo fẹ́ bá sọ̀rọ̀. Tosin ti lọ. Ẹ jọ̀ọ́ èmi ò kì í ṣe Tosin ti lọ o. Fọlárin lórúkọ ti tèmi o. Ó dà pé ti pé wrong number. Sorry, ẹ má bínú ẹjọ́ tó yẹrẹ wá. All right, bye. Tosin ti lọ báwo? Báwo ti gba pé nọ́mbà? Ọkùnrin ló pe náà ó tó mú un ṣe tó sí. Try again, bí a network. Ètò dáa bá mi fún ìjọ. Ẹ ti gbọ́. Ẹ̀dá ẹgbẹ́ lè jẹ́ pé ọ̀dọ̀ boyfriend ẹ̀ ló wà. Ẹ tó láìkì kan táwọn wí. Ó yá 070 945120. Ṣé bí kò sí pé 21. Hello? Hello? Tó ṣe ó tẹ̀ ṣe ní nọ́mbà mi. Báwo ni ṣe wá kí? Àjọ babe, mo máa ní wọ́n wá mi ránṣọ kan ni. Mo lè fẹ́ tètè gbà, mo fẹ́ gbà lọ́tùnla. Ẹ ṣe possible. Ò ṣe. Ẹ ṣe máa ní káwọn ọmọọṣẹ́ wa gbé lọ́dọ̀. Ẹ ṣe measurement mi wà lọ́wọ́ ẹ̀. All right, ẹ̀mí ìlú anyway, ìjáde. Ò ṣe. Mama expect bẹ́ẹ̀ wá ń ṣẹlẹ̀ àwọn bíbí náà àwọn oníbọ̀ mi ti kọjá bẹ́ẹ̀ lọ́ka lórí fóònù ẹ̀. Hello madam. Orúkọ tèmi ni Fọlárin. Actually Mọ̀mírí. Èmi ni Abálé Mọ̀ràwájú báyìí lọ. Èmi ni Fọlárin. Well, you don't have to say anything for now. Let me call you later. No. Kò sí wa. Nǹkan tó ṣẹlẹ̀ ni pé inú mi á dùn tí Abálé Mọ̀ràwájú báyìí lọ. Well, you don't have to say anything for now. Let me call you later. Okay. All right. Bye. Ẹ ṣé gan ni o tí ìbá ṣe ẹ̀yin tẹ́ wá bá mi sọ̀rọ̀ mo ti sọ pé owó ọlọ́dẹ yẹn mi ní san kódà ibi tí inú bíbí dé pẹ̀lú ìwọ̀ òmùgọ̀ tó ń wù yẹn mo ti sọ pé wò kán má sọ ilé tèmi kán fi ilé tèmi lẹ̀ ní street. madam kò wá rí bẹ́ẹ̀ tẹ́yìn bá lẹ́yìn sàn táwọn ènìyàn náà láwọn sàn táwọn ènìyàn náà láwọn sàn community kò ní develop báyìí ìwá sẹ́yìn nìkan náà ti gate mọ́ àtònímọ́tò àtẹlẹsẹ̀ gbogbo anájọ ti gate mọ́ papọ̀. Ẹ káàsán sá. Láti Agbájé police station ọmọ yín la béèrè. Èwo nínú wọn. Múyìwá ni. Múyìwá. Bẹ́ẹ̀ni. Mo dáràn mo jẹ gbèsè o Múyìwá ti ṣẹ̀ nìyẹn o
mo ṣe máa ń kó mi síta bí ọmọ ọjọ́ mẹ́jọ ni. mú ìwá Mami. wo wọ́n náà ń wẹ̀ láti police station. ṣé òun lélẹ̀ wọ́n ní màá kó dà olórí. Kí ló ṣẹlẹ̀ wú máa yìí kí ló dé? Kí ló dé fún mi ẹ̀yìn náà bí mo tẹ̀ lọ? Kí ló ṣẹlẹ̀? mú ìwá. Mami kí náà ló dé? kí náà ló dé? ṣé obìnrin tó ń ná iṣọ́ fẹ́ sọ fún mi pé òun mọ́ ni. Èmi ò rí wọn rí o. Ṣé wọn ni Michael Jackson? O lè rí mo ní. Kí ló wá kù? Sẹ́mi ló ń bí ni. Kò ní nǹkan tí wà tóbìnrin jọ papọ̀ ni. ọmọ yín fi ipá bá ọmọbìnrin yìí lò pọ̀. Ó rẹ̀ bù ẹ̀. Mo jẹ gbèsè. Mú ìwá sọ fún mi pé irọ́ ló ń pamọ́ ẹ. Kí ni mo máa jẹ lára rú ẹ̀ iná ṣé pàṣẹ lọ iwájú ẹ̀ ń kọ ni àbí ẹ̀yẹ̀ ń kọ̀rọ̀ bọ̀? Ṣé ẹgbẹ́ ẹ̀ ń pa ilẹ̀ fún mi máa jẹ gbogbo tí wọ́n kó jọ? Ẹgbẹ́ ní tiẹ̀ kọ́ pàṣẹ fèmí rí ọmọ abíwá kó jẹ náà. Ìmọ̀ mojú yín dáadáa rí mo dá ojú yín mo dá àmọ́ dáadáa. Tẹ́ bá jí mi lójú àná mo dá ojú yín mọ̀ dáadáa. Yín tẹ́ ní pé kí n ṣí ẹ rò pé mi ò mojú yín àbí. Mú ìwá ń gbọ́ sọ pé òfin pápá ọmọ ìlú òkè sọ fún mi pé òfin pápá lò pọ̀. Màmẹ́ mo wà ń bẹ̀ mi tí ì ṣe rárá kò tí ì kàn mí. madam ẹ má wulẹ̀ waste time wa ẹ pàdé wa ní police station wa move. Ẹ rọra. come on move. Àwọn ló máa ọgbẹ́ ló ẹ̀fẹ́ náà ẹ̀ lè tọ́ wọn ẹ̀yìn náà tọ́ wọn ọlọ́run mo fẹ́ pè báyìí o. ẹ má pọ̀rọ̀ wọn ní ewu ọmọ yìí wọ́n jẹ́ kóòtù mọ́lẹ̀ èèyàn mẹ́rin lọ́dọ̀ ní ọmọ yìí. ọ̀gá ló tún ṣe náà ọ̀gá ló tún ṣe náà ṣé mi ò dójú ẹ̀ mọ́ ni ó wá ní kí ó ti kí ni ọlọ́wọ̀ ní jọ́ sẹ́wọ̀n ẹjọ́ ìyàbúrẹ́ má bínú. Tani mo fẹ́ pè wo. Station wo wa náà mo lọ wẹ́. Ẹ kò ní di station ó dàbọ̀ ẹ máa lọ ẹ jẹ́ mú fóònù kí n lọ pẹ̀lẹ́. Hello? Fọlárin lorúkọ ti tèmi. Ṣàlàáfíà ni o. Àlàáfíà ni o. Ó tiẹ̀ sórúkọ ti tiẹ̀ fún mi. Dúpẹ́ lorúkọ mi. Dúpẹ́ Ajénifújà. Dúpẹ́ Ajénifújà. Wow, what a beautiful name. Ó ti pẹ́ tí mo ti gbọ́ orúkọ tó rẹwà bíi titi ẹ̀ lá. Thank you. You're welcome. Mo rò ọjọ́ wo lè ní àti ẹ lè rira bóyá kí n ti gbé ẹ jáde fún dinner. Tó bá dẹ̀ jẹ́ pé lunch ló fẹ́ ni kò sí wàhálà. Àbí ká ṣe movies. Which one do you want? Mr. Folare, I am very, very busy right now. Ṣé jẹ́ ká sọ̀rọ̀ later in the day, please. Okay. I'll call you. Bye. All right. Dúpẹ́ Ajénifújà. Afa, ibo ló sọ pé o ti fẹ́ ra kinní yẹn lónú dẹ̀ ń tà. Street kan ní after the street kan lẹ́yìn Ayérongi street ní. Mo ń bọ̀ ní ìbá ti fẹ́ rẹ́ ṣe wàá máa sọ pé street kan tó fẹ́ rẹ̀. Hello mami. Ẹ ní sùúrù. Okay, ibo wa gan ni mú ìwà bàbá yìí. Okay, mo ń bọ̀ mbẹ́nsìn, mo ń bọ̀, okay. Mo ń bọ̀ mo fẹ́ lọ ẹnìkan máa wá mi wá tó bá wá mi dé sọ pé kókò mi lórí fóònù, okay? Ra kí ẹ̀ mú. Mami, kí ló ń ṣẹlẹ̀ mi lélẹ̀? Ọ̀rọ̀ mú ìwà ni mo pè é sí o. Ọ̀rọ̀ mú ìwà ti wá di ẹgbẹ̀rin ọ̀tẹ̀. Bá a ṣe ń pa ìkan báyìí nìkan rúwé. Ọmọ kan ò lè wá pa mí, mi ò lè jẹ́ kí mú ìwà pa mí. Òun nìkan kọ́ ni mo bí. Ẹ wo mi understand nǹkan tẹ́ ń sọ. Nǹkan tí mú ìwọ bá ṣe gangan ni kẹ́ sọ fún mi. Kí ló ṣe? Ṣé o lè imagine? Mú ìwà lọ rape ọmọ ọlọ́mọ. Ó fipá bọ́mọ ọlọ́mọ lò pọ̀. Rape? Bẹ́ẹ̀ ni. Mú ìwà lọ rape èèyàn. Mi ìgbọ́rú ẹ̀ rí lọ́jọ́ tí mo ti délé ayé. Ẹ jọ ibo wa ni mú ìwà wà báyìí? Ó wà police station. Ó wà ní Agbájé police station. Mú ìwà ti wá tẹ́.
ó ti ṣe lè tẹ́ nítorí pé àwọn ọlọ́pàá wọn kì í take ọ̀rọ̀ rape wọn kì í take it easy rárá wọn kì í take it lightly rárá fún anybody tí wọ́n bá bá lọ́wọ́ ẹ̀. ọ̀dà ṣẹ́rí nǹkan tó kàn ṣẹlẹ̀ ni pé bọ̀bọ̀ DPO yẹn ọ̀rẹ́ ti tèmi ni but àwọn ọlọ́pàá tó bá ti di ọ̀rọ̀ rape wọn tiẹ̀ kì í gbọ́ ẹjọ́ wọn kì í gbọ́ ẹjọ́ because I don't even know what to do now. ó parí jẹ́ kó lọ sẹ́wọ̀n ọmọ tí ò bá ti gbọ́ jẹ́ kó lọ sọ́hún kan lọ kọ wálé tá a bá wá bá sọ̀rọ̀ á gbọ́rọ̀ sí wa lẹ́nu. ok kò sí wàhálà ẹ jẹ́ kí èmi tètè máa lọ ẹ jẹ́ kí n lọ rí DPO yẹn ẹ sì ń bá dáadáa bọ̀ fine tó bá dàbí pé di ọ̀dà wọn ni ó ń lọ sẹ́wọ̀n nìyẹn kò sí nǹkan tẹ́mi lè ṣe sí. kò sílẹ̀ tó kàn mí ó fáyìn díẹ̀ sí o ó fáyìn díẹ̀ sí o kò sí kankan tó rán mi ọ̀rọ̀ ẹ̀ kò yé mi. ṣá máa rọra ń tiẹ̀ kó má parẹ́ ń tiẹ̀ ẹni tó bá ti dáràn ó lè tán ni kò kàn mí ó kàn ní pé gbogbo ni. mi sì ń bẹ̀ ọlọ́pàá ẹjọ́ ẹ ṣàánú mi èmi láyé mi gbogbo ilé máa kúra mi sí. náà lùkẹ́ kí ló korúkọ yẹn náà. ọ̀gá ọlọ́pàá Múyìwá ni. Múyìwá right. bẹ́ẹ̀ni sà. náà Múyìwá ṣe mọ̀ pé láàrin àwọn ọlọ́pàá tó kù èmi ni mo láìkẹ́ jù. bẹ́ẹ̀ni sà. and again mo fẹ́ kó jẹ́wọ́ fún mi confide in me kò tí ì kẹ́ anything now I can always walk you out of here sọ fún mi ẹ̀yin mélòó and give me name that's all I want fún mi lórúkọ. mẹ́ta ni mi dẹ̀ mọ̀ wọ́n rí mi mórúkọ wọn. o mórúkọ wọn all right bó lẹ ti máa ń pàdé. a kò máa ń pàdé lábàtà tí kò máa ń pàdé náà ni. ẹ máa ń pàdé ní ghetto o kò dẹ̀ sorúkọ kan tó fi ń pè wọ́n ṣáájá ló fi ń pè wọ́n ní abẹ́ràn. ajá nǹkan gbéra wa bákan náà ni mi mórúkọ wọn mi mọ̀ ya wọn mi mọ̀ bàbá wọn. all right o mọ̀ wọ́n rí o mọ̀ wọ́n rí that's all right. That's all right. Oh, Maria. By the time I'm through with you, I'm worry. All right. But by the time I'm through, give me a name. Fún mi lórúkọ kan lára wọn. Wọ́n ní kò fún mi lórúkọ kan lára wọn. O fẹ́ jẹ́wọ́. I said give me a name. ìyá mi ò ẹ̀ka bàá mi. Shut up! Idiot. Shut up. I said shut up. Báyìí ló ń jẹ́ bẹ́ẹ̀. Mi fẹ́ gbọ́ anything. Shut up. Ọ̀gá sẹ́yìn kò jọ ọ́ sàkóso this guy is coming. Múyìwá honestly àánú ẹ ò ṣe mí àánú àwọn òbí tí wọ́n bí ẹ tí wọ́n tó ẹ tó gbẹ́kọ̀ ló ń ṣe mí wáyé ẹ ọmọ nílé ọlọ́nà oko tó sọ̀rọ̀ ẹ̀dá jọ sọ fún mi kí ló ń ná ẹ láti kàn dárúkọ èèyàn bíi 2 sí 3 lágbájá wà ń bẹ tàmẹ̀dún wà ń bẹ làkàṣègbè wà ń bẹ láwọn tó tiẹ̀ sí kínní tí wọn nìkan dáyìn dá jìyà èèyàn láì ṣe Jésù jọ ṣó máa lè jẹ́wọ́ fèmí. Múyìwá. Màámi mi tí í ṣe bẹ́ẹ̀ kò tí kọ́ mi. Mo mọ̀ pé ò ní jẹ́wọ́ láàrin òun àtàwọn ọ̀daràn tó kù mí mẹ́ni tó jọ̀gá nu wọn. There is just one option for him. Continue your investigation. After all those investigations tí o bá ti jẹ́wọ́ ẹ transfer ẹ lọ sí force headquarters. Kó lọ bá àwọn ọ̀gá ẹ̀ pàdé àwọn ọ̀gá ẹ̀ kó lọ bá wọn pàdé ńbẹ̀ gbogbo nǹkan tó jẹ́ ẹ̀ bá rí ńbẹ̀ kó fara mọ́ idiot. ṣé wàá jẹ́. ọkọ drop message sílẹ̀ fún wa. Kí la fẹ́ ṣe báyìí? Ó dà pọ̀ náà lọ kẹ́ ẹ̀. Bí sóyè. Ọlọ́jọ́ rẹ̀ pè wáyé. Àǹtí. Ó wà lára ẹ̀. A dúpẹ́ àwa lálàáfíà. Ó ga fún ẹ o. Bí sóyè ó ga fún ẹ o. Kí wọ́n má lè rí ọjọ́ orí kan kó ní pé kó fi pèèyàn.
àtún máa pè ẹ́ o tún ní gbé fóònù kí ni ìwọ ló máa kọ́kọ́ ṣiṣẹ́ ní ṣáwọ́ òṣìṣẹ́ mi táwa wà ní. ewu ni kiri but please wàá try láti pè tí o má dẹ̀ pé náà tó bá rí miss call wàá pè padà ìjẹ́ tán bíbá yìí ni Dúpẹ́ ṣe ń pè ẹ́ like almost 4 times the phone yẹn ring ó gbé and you never bother to call back that is very bad. ó wà ń bì ó wà lára ẹ̀ gbà ó náà fẹ́ gbé sọ̀rọ̀. hello. ọ̀lẹ. èmi ò máa bínú ìwọ wo ni ẹ kàn wọ́n mi ò ń bínú ó ṣàǹfàgbà rẹ̀ wá jẹ ṣá àwa ṣeun tó bá serious. No àwa wo àǹtí kan bíbá ẹni àǹtí Cynthia wọn ló ṣẹ̀kọ́ jáde láti US tẹ̀ àwa ra nǹkan kan àwọn òbẹ́yà lè rí àwọn nǹkan tá a máa rà ó ṣó ń gbọ́rọ̀. kàrà nǹkan fún tàn án. náà ti ẹ̀ tí ìbẹ́ ni làwa wà náà bí mo lù sí. ok yóò bọ́ kọ́ ni ọba ti rí ara nǹkan tá a fẹ́ rà fún máa wọ̀ ẹ̀yìn oṣù big deal. ṣé o ní bínú sí báyìí sí. ṣé o ń gbọ́ ní bínú sí. Mo kú ẹjọ́ ẹjọ́ má bí ẹ máa ti kọ́ báyìí lábẹ́ tó ń gbé ní second floor bẹ́ẹ̀ àti Cynthia. wọ́n jáde láàárọ̀ yìí ni. jíjáde àzìn ṣé bíi pé wọ́n lọ ra nǹkan àbí bákan lè dúró dé wọn lẹ́gbẹ̀ẹ́ kan. wọ́n jáde wọ́n lọ distribute ọjà ni wọ́n travel. bẹ́ẹ̀ ni. kí ló tó ń ṣe bẹ́ẹ̀ yẹn kí ló tó ti ń ṣe báyìí àwọn ọmọ ní ká wà. ṣé ẹ pè wọ́n ni kẹ́ tó wá síbí. pè wọ́n ẹ ta pé a sì pè wọ́n láàárọ̀ ìgbọ̀nsẹ̀ a sì pè wọ́n láàárọ̀ ìtọ́jà ni pé kí ni àfúgbàtà dẹ̀dẹ̀ ìwà tó ti pé nọ́mbà wọn sọ kí ni èmi sọ pé bẹ́ẹ̀ ọ lọ sí school ọmọ àbí wọ́n travel. ẹ máa tún try ẹ ẹ bá pọ̀ wọ́n sí mo ṣọ́ọ̀pù máa wọlé. ẹ ṣe ọkọ thank you so much. wasted effort. ìwọ mú ìwà ó lójú tì rárá o DPO jẹ́ kó yé mi wípé ẹ̀yin ọkùnrin mẹ́ta lè wá gang rape ọmọbìnrin kan ṣoṣo. No tell me ṣé tí John Thomas ẹ bá yún ẹ o ò lè gbẹ́ ilẹ̀ kó tì bọ̀ tàbí kó wá owó ní àpò ara ẹ kó wá àwọn ọmọ aláṣẹwọ́ tó jẹ́ pé wọ́n máa ń gbowó kéèyàn tó bá wọn sùn kó bá wọn sùn ẹ wá lọ gang rape ọmọbìnrin ẹ̀wọ̀n ló máa kú sí ẹ̀wọ̀n ló máa kú sí because kò sí nǹkan tí mo lè ṣe this is rape case ṣó tó wá rí sórí the only thing tó lè yọ ẹ́ nínú ẹjọ́ tó wà nínú ẹ̀ òun ni pé kí family lady yẹn kan sọ pé àwọn ò ṣe ẹjọ́ mọ́ because this is rape case. màá jẹ́wọ́ fún yín lóòótọ́ àwa mẹ́ta ni ṣùgbọ́n èmi ò tí ì ṣe ń bẹ àwọn méjì náà sì ṣe ìgbà tó fẹ́ kàn mí náà la kàn gbáriwo tí gbogbo wa ta fi tú ká. God ẹ máa gbọ́rọ̀ játijàti tí wọ́n sọ jáde lẹ́nu ẹ̀yin mẹ́ta ni ìgbà tó yẹ kó kàn ẹ́ for the fact pé o tiẹ̀ ní mind láti ṣe wípé ìwọ náà ní mind láti rape èèyàn no kò sí nǹkan tí mo lè ṣe sí o wait jọ àwọn méjì yòókù yìí tí wọ́n rape ọmọ ẹ̀ nígbà tí wọ́n wà ń bẹ̀ because you can be the witness so o ń láti fish wọn out tí o bá fish wọn out kò sí tó ṣe fẹ́ fi ẹ́ sílẹ̀ nítorí pé ìwọ nìkan náà ti mú báyìí now àwọn méjì yẹn they are on the run so you have to fish them out. ìgbé bá mi ọ̀gbìn ẹ̀kọ́ sí Oh God. Oh my. Listen. Good of sir. ṣó dẹ̀ ti jẹ́wọ́. Kò tí jẹ́wọ́. The only thing tó kàn tẹnu mọ́ látẹ̀kan ni wípé òun kàn wà ń bẹ̀ ni òun ò fọwọ́ kan obìnrin yẹn. Àwọn méjì yẹn àwọn ni wọ́n rape ọmọ yẹn. Mú yìí wá. Anyway, látìgbà tá a ti bẹ̀rẹ̀ kéèsì pressures tó wà lórí wa kì í ṣe kékeré látọ̀dọ̀ àwọn parent gẹ̀rẹ̀. So èmi dẹ̀ ti ń bẹ̀ kó tiẹ̀ jọ kó help ara ẹ̀ but I think it's not ready so èmi ti decide lọ́kàn mi wípé lẹ́yìn èmi
èmi ò ní bá sọ anything mọ́ èmi á kàn prepare court document kó gbé lọ sí court kó lọ face warrant ẹ̀ and that is all. ẹ wò ẹ jọ ẹ má ti ṣe bẹ́ẹ̀ èmi mọ̀ pé òye máa jẹ́wọ́ fún mi ẹ kàn fún mi ní little time kí n fi bá sọ̀rọ̀ please. Okay, but I wish you whatever you wish yourself. ṣó ti gbọ́ nǹkan tó sọ ṣó ti gbọ́ wọ́n ti fẹ́ prepare court document your court case is on the way which means wọ́n sin ara ẹ báyìí lọ sí ẹ̀wọ̀n èmi rẹ̀ ní tẹ̀lé ẹ lọ ìwọ nìkan ló máa dá sun ẹ̀wọ̀n ẹ̀ ṣó máa jẹ́wọ́ ṣó máa fish àwọn méjì yẹn out. máa jẹ́wọ́ fún un. Okay. ẹ wo torí bọ̀ ọ̀rọ̀ ọlọ́pàá wọn sọ pé àwọn máa fi hàn lẹ̀ àwọn máa fi hàn lẹ̀ àwọn máa fi hàn lẹ̀ ẹ bá ti promise pé ẹ máa help me máa jẹ́wọ́ fún un. ìwọ ṣáà jẹ́wọ́ ìwọ jẹ́wọ́ fún mi máa help ẹ tó bá ti jẹ́wọ́ tá a bá ti lè mú àwọn ọ̀daràn méjì tó ń rape yẹn kò sí wàhálà. Next thing báyìí gbogbo ló máa send picture tó send picture bá ṣe ló dàbí chimpanzee. ìrànì kí lè máa bí náà àtútù bọ̀ yọ̀yọ̀. Ọlọ́run máa ń jẹ ọmọ kékeré ṣe máa ń sọ God forbid bad thing. àbá ń sọ̀rọ̀ ló bá ní ẹbí sí òun nǹkan tí boyfriend tèmi ò ṣe fún mi lòun máa ṣe fún mi òun máa ra gbá òun máa ṣàbẹ̀ sí ní tó ẹnu yẹn lọ mo ṣáà ń wò pé òkè o ibi tó ti wá bọ̀rọ̀ jẹ finally ló bá ní pé kémi kì í send picture sóhun wọ́n sọ pé why picture of what kí ló tó ṣe bèrè account number mi. àti tó bá tẹ̀ sí ìdíwọ́ díẹ̀ sí ọkọ̀ kì í jẹ́ kí n ṣàǹtó kọ́ ìkí tẹ̀sẹ̀ ní bí wàá lè rẹ̀ kẹ́kọ̀ọ́. èmi máa ń tèmi bí ẹ bá bẹ̀rẹ̀ sí ìjọba máa mú. Hello. Báwo ni díẹ̀? It was fair enough. And yes? Yeah, fine. Fine. Tell me about yourself. Oh, me. Well, Amy, rí pé mo lè sọ anything about mi lórí phone. Bóyá tí Ọlọ́run bá wá ṣe rírí àwa méjèèjì. Well. Ṣó tẹ̀rí, Ọlọ́run ní kọ rírì èmi àti nítorí pé wọ́n sọ wípé béèrè á fi fún ọ. Tí o bá lè sọ nípa ara títí ẹ fún èmi á sọ nípa ara títí mi fún ìwọ. What's your problem? All right. My name is Folarin Ajasa. Màmá mi àti àbúrò gbé ní ìlú Táwa. Okay. And your dad? My dad is late. Oh, sorry about that. It's okay. Mo ti pẹ́ díẹ̀. I am still very sick. Inú mi á dùn tó bá lè jẹ́ kí èmi àti ẹ̀ka àmọ́ra jù báyìí. Mo jẹ́ ká pàdé kí n lè sọ nípa ara mi fún ẹ. Ọkọ̀ náà ti máa rí. Ṣé kò wá sí kankan? Kò sí ẹnì kankan níbi kankan. Ọlọ́run aṣọ wájú báyìí. All right. Take care of yourself. Babe, ìgbà wo ló máa dé láti PH? Mi ní pẹ́ náà, it's just a week trip. Anyway, 1 week yẹn, ọ̀ṣẹ́ máa jù di 2 weeks, 3 weeks mọ́ ẹ lọ́wọ́. Just a 7 days trip. Anyway, tó bá ṣáà ti dé Port Harcourt, ẹ pè wá o. Of course I'll do that. But tó bá ti lọ drop mi sí airport, mo fẹ́ kó rán mi létí because mo fẹ́ fi àwọn owó kan ránṣẹ́ sí dáàdì so wá lọ bá mi drop ẹ̀ fún. Yeah, good. Good to go. Yeah, babe. So, yeah, babe. Please take care of you. I'll miss you. I'll miss you too, baby. Yeah. No, exactly. Oh, it's you. Ọlá, báwo ni?
ibi tó fi wá sí láwa o àkúrò Lagos wa o. ẹ̀yin náà ń dán ojú yín ló ń dán yìí. ẹni tó bá tiẹ̀ ti rí ẹ báyìí ó ti mọ̀ pọ́ ń dùn gidi. mọ́mì bí mo ṣe ń dé sí ni mọ́mì mi ṣàlàyé fún mi báwo wà ní ṣáà àwọn ọlọ́pàá ti fún mi wá sílẹ̀. wọ́n ti filẹ̀ o. ló wá ṣeun ló wá ṣeun. kò easy o ṣùgbọ́n mo ṣàdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọpẹ́lọpẹ́ ẹni bí ẹni àwọn èèyàn bí èèyàn tí Fọlárìn mọ̀ tí kò bá ṣe bẹ́ẹ̀ ni ẹ̀wọ̀n ni Múyìwá ìbàkú sí. ṣé o mọ̀ wípé láti ọjọ́ yìí tí Múyìwá ti wà ní police station kò jẹ́wọ́ kò láǹ fáwọn ọlọ́pàá ọ̀hún ti tẹ́gbọ́n ẹ̀ débẹ̀ lẹ́gbọ́n ẹ̀ ṣàmọ̀ bí ó ṣe bá sọ̀rọ̀ ló bá ṣẹ̀ṣẹ̀ jẹ́wọ́ fẹ́gbọ́n ẹ̀ o pé àwọn méjì tán rèpù ọmọ yẹn gangan ló ṣẹ̀ṣẹ̀ dárúkọ wọn làwọn ọlọ́pàá bá ṣẹ̀ṣẹ̀ trace àwọn boys yẹn lọ nígbà táwọn ọlọ́pàá máa débẹ̀ báyìí ìfẹ́ à ń fẹ́wé wọn ò béèyàn kankan bẹ̀ àwọn ará àdúgbò yẹn tiẹ̀ ní wọn ò mọ àwọn ọmọ yẹn òun ni ìyá Múyìwá má tún fi pọ̀ sí i wò ó ọpẹ́lọpẹ́ Ọlọ́run ṣá àti pé àwọn èèyàn ni Múyìwá fi jáde o. ẹ wò ó mọ́mì àwọn fámìlì ọmọ yẹn gan wọ́n gbìyànjú rape náà pé nǹkan tó ń tẹ̀ ń rọra ń fọ ẹnu ojú yìí almost 21 years ni ẹ̀wọ̀n tó máa fún wọn àmọ́ a dúpẹ́ fún Ọlọ́run. ká ṣáà máa dúpẹ́ ni o tí mo bá wá sọ wípé ọ̀rọ̀ Múyìwá yìí ó gbàbí kankan yé mi wo irọ́ ni mò ń pa fún ẹ o ọ̀rọ̀ Múyìwá ò yé mi mọ́ Múyìwá ò fi mí lọ́kàn balẹ̀ bíi kó gbé mi lówó lẹ́yìn kó gbé mi lówó lọ́la káwọn èèyàn wálé ó jẹ́ àwọn ní fóònù o wọ́n lọ jáwó gbà ní bus stop gbogbo ìwà ìdọ̀tí yẹn ni Múyìwá ń wù kó dẹ̀ máa wò ó Múyìwá òun ṣe bẹ́ẹ̀ tẹ́lẹ̀ o ọmọ tó jẹ́ pé ọmọ jẹ́jẹ́jẹ́jẹ́ kí n tó jí Múyìwá ti bá mi tọ́jú ilé ó ti clean everywhere aṣọ mi àti kò síta àti fọ̀ bó ṣe jókùnrin yẹn tó tiẹ̀ jẹ́ wípé mo máa ń bú ẹ̀gbọ́n ẹ̀ fún ni wípé wò àbúrò ẹ̀ wúlò jù ẹ lọ òun ni ayé wa bá mi sọ di ìdàkudà báyìí ọmọ tó jẹ́ wípé iṣẹ́ télọ̀ tí mo fi sí tó jẹ́ pé ó ń ṣe dáadáa ń bẹ̀ tọ́gẹ̀ gan máa ń ròyìn ẹ̀ gidi ọmọ mi ò dé ṣọ́ọ̀bù mọ́ o ọmọ mi wá lọ́jọ́ yìí àwọn ọmọ gbòòrò àwọn ọmọ ayé tó máa ṣe ọwọ́ méjì fẹ́yàn kan tó bá ń kilẹ̀ tó ń dalẹ̀ rú báyìí ẹ̀rù Múyìwá bá ẹ̀. ẹ wò ẹ ní jẹ́ kó sun yín ni àmọ́ mọ́mì nǹkan tó dáa ó ń fàdúrà èyí tí ò da àdúrà náà ló ń fẹ́ ẹ ṣe bí ọ̀rẹ́ yín ni mọ́mì mi kí ló dé lè sọ fún wọn bóyá wọn máa rí ibì kan méjì mú yín lọ mo dẹ̀ nígbàgbọ́ pé àtúnṣe máa wà. jẹ́ kí n pè jẹ́ mú fún mi. ẹ bá tó wọn sí tí mo sọ fún pé bíbá ni mo bọ̀ wọ́n á mọ̀ pé mi ni mo sọ̀rọ̀ yẹn fún yín ọ̀rẹ́ yín ni wọ́n tó bá yá ẹ máa lọ máa rí wọn. ó ṣe ọlá àìsí ojú mi tí ẹ Ọlọ́run kúkú bá mi dá gbogbo yín sí àní fojú sunkún kankan láàrin yín mo ṣe ìdánwò tó bá ti wá délé bá mi sọ fún mọ́mí ẹ̀ pé láàárọ̀ ọ̀la màá wá bá ilé ṣé o ti gbọ́ àdé máa sọ gbogbo ilé tó bá kú kí ló fẹ́ jẹ sí irọ́ wà jẹ kọ́kọ́. mọ́mí ẹ máa ń ṣe yọnu mọ́mí omi ti wọ̀ ọ́ pé. o ṣe o. bó ṣe bí wàá dẹ̀ gbé fóònù wàá pè mí. o busy how can you say that o busy jọ torí Ọlọ́run Bọ́lájí ṣé ìwọ nìkan ló máa kọ́kọ́ ṣiṣẹ́ nítorí Ọlọ́run ni ìwọ nìkan ló máa kọ́kọ́ ṣiṣẹ́ ní àbáwọn ẹlòmíì ò kì í ṣiṣẹ́ ní àárọ̀ àwọn boyfriend ẹlòmíì tó ń ṣiṣẹ́ ọkọlé ẹlòmíì tó ń ṣiṣẹ́ ní tí ẹ ṣe wá nira báyìí náà lórí iṣẹ́ iná kí ló dé ṣé trash ni mí ni mi ò tẹ̀ ṣe ní mínítì tiẹ̀ ni o lè dé lánàá nìyẹn kí ni nǹkan tó stop ẹ láti gbé fóònù ẹ kó pè mí pé o ní lè dé lánàá mo tún wá ń pè wọ́n sọ fún mi pé o busy doing what. Bọ́lájí èmi ń pariwo èmi ń nag jọ́nà ṣé trash ni mí ni mi ò ṣe ní mínítì tiẹ̀ nínú wọ́n kò sí ọmọ àgbẹ̀ kọ́rùn roko láàrin ẹ̀mí àti ẹ̀ mi ò kì í ṣe ọmọ yẹn kéré tọ́rọ̀ mi bá ti sú òun ni kò sọ fún mi if you tired of me you just let me know please. ó dẹ̀ máa rọra kí ló dé I'm sure there is a reason behind it tí wọ́n ṣe dé lánàá and at this junction èmi fi pé ìwà àti ọkùnrin Bọ́lájí ẹ ti dín láti understand ara yìí ju gbogbo level yẹn tẹ́ wọ́n á pa ìwọlé ra yín lórí àbá ṣáà calm down. kàn ní kí n calm down ni ó dà pé yín ò fẹ́ understand mi Bọ́lájí sọ pé ó fẹ́ dé lánàá nìyẹn ó dẹ̀ dé kí ni nǹkan tó stop ẹ láti gbé fóònù kó pè mí. sọ fún mi pé òun ò lè dé have I asked for too much. no but ṣé tó èlò ṣe wá cut fún ọmọ létí. mi cut fún ọmọ létí òun ló ní pé tí mi ìbá lọ́rọ̀ tó wà important sọ mi ò dúró.
Shall take it easy, eh? Ah. Baby Brown. More okay. Are you sure you're okay? Do you want to talk about it? No. I'm okay, Mama. Thank you. Okay, fine. Tó bá sọ pé ó wà okay. Èmi kò rò pé bí a ti ń sọ̀rọ̀ ilé tí ń tà sí. Pé it is a high time fún wa láti ríra wa. Okay. Okay. Does that mean yes? Yes. Tí n bá sọ wípé nísinsìnyí nǹkan. Alright. Ọlá máa wà okay fún mi. But mo láti mọ̀ pé wà okay fún wọn náà. White ni favorite color mi. Nǹkan tí mo dé máa wọ̀ tí n bá ń bọ̀ nìyẹn. Inú mi á dùn tí wọ́n bá lè sọ favorite color fún. No problem. Pink is my favorite color. Alright. So see you tomorrow. I shall take it. Tomorrow. Ṣé tó ṣe yẹ kó kí mi nìyẹn? Kí ló fẹ́ kí n sọ? My name is Folarin Ajasa. So? I'm so sorry. I'm really sorry. How could you? How could you do that? What was of me pink in favorite color right now? Oh, yes. Change mine. Go change mine. Go change mine. So we late to she. Mash it to me, brother. 1-0 here. To win. So trick me out. Paul make it trick you now. So, jewelry. Ọmọ Fọlárin Àjàsá. Why she not to Mulele? Yeah, mo wà okay fún mi báyìí. Kí ni kò fún ẹ? Okay.
Okay. Thank you. Thank you. Engagement ring kẹ dúró láti bó síbò ìgbà wo ló pàdé bọ̀dá ẹ̀ tó ti di pé wọ́n fún ẹ ní engagement ring. Okay, let me ask you one question. Do you love him? I am 100% sure that o nífẹ̀ẹ́ mi yìí. I can see it in your eyes that you are confused. Abba, mi sọ pé kò possible kéèyàn pàdé yìí o. Kéèyàn dẹ̀ fall in love immediately. Yeah, I believe in love at first sight, but not with this one. Ojú ẹ̀ tí mo ń wò yìí, mo wà sure pé o nífẹ̀ẹ́ bọ̀dá yẹn. You are only doing all this for just because people fẹ́ gbé gbogbo ìrònú Ọkùnbọ́lájí kúrò ní mind ẹ̀ so that wàá lè fi bọ̀dá yẹn replace wọn. And which is it's going to be a very bad decision to make. I am not saying it is not possible. Just think kó ronú ẹ̀ dáadáa. Tó bá yẹ pé okay fine. Lóòótọ́ ló nífẹ̀ẹ́ nìyí, it is okay. But if it is the other way round, pé o nífẹ̀ẹ́ nìyí, pé kò fẹ́ fi spite Ọkùnbọ́lájí ni, I will have it to have a rethink so that o ò ní ṣe mistake. Ronú dáadáa o, tó bá nífẹ̀ẹ́ bọ̀dá yìí má tọwọ́ bọ̀, it's not about the ring, ronú dáadáa o. Láti gbà ó sí èèyàn pàdé èèyàn lẹ́nu ìjọ mélòó kan, ó ti di pọ́n fún engagement ring. Àwọn kan náà ń ṣe day in day out because almost 5 years they live in a relationship because really anything. Kábọ̀sì bọ̀ sí wọ́n tẹ́ pé ẹ pàdé lẹ́nu ọjọ́ mélòó kan. I am talking about love, as in marriage is about love, fall in love wholeheartedly, not just the ring. Oh baby, o bá má ti gba bẹ̀ yẹn, traffic máa ń mú lérí àyè. Tó ló jẹ́ weekend ò ní kí ní má ṣe, kí lè má pẹ́. Ṣàkóra gan dúró gbogbo àti Alpha. Bọ́lá ti ṣe. Traffic. How are you ready, Bishop? Okay. What are you? You look good. Don't be.
Ó sọ fún mi bó ń bọ̀. Báwo ni? Ṣé dáadáa ni? Dúpẹ́ nìyẹn, ẹni tí mo fẹ́ fẹ́. That's my mom. Pẹ̀lẹ́ báwo ni? Ọmọ bò wá nìwọ? Ọmọ Èkó. Bẹ́ẹ̀, ọmọ Èkó wa iná ni. Ọmọ Èkó níbí gan. Ìwọ ló fẹ́ fẹ́ ọmọ mi àbí? Àmẹ́. Mú ìwà ṣé tó ṣe ń kíyàn nìyẹn. Ẹ̀gbọ́n ẹ má bínú. Tá làwọn. Báwo lọ́nà ṣe rí sí? Ọ̀rẹ́ owó lẹ́kọ́ wẹ́nu ọkọ ni. Ẹ̀yin jẹ́ ń túbọ̀ ẹ̀yin lè gbé ogbé lé. Ó jayé lélẹ́yìí àwọn tá a máa wà ń ta báyìí la máa ń jẹ gbogbo àwọn oúnjẹ báyìí ẹ̀yin jẹ́ ń túbọ̀ ẹ̀yin kẹ̀ eléyìí ló fi ta wà ẹ̀yin kẹ̀ mi yóò gbé. Kókó dáadáa dẹ kúrò. Kọ́ńkẹ́tà lọ sílẹ̀. Can you excuse us please? Máa bá ní lójú jẹ́. Adójútì ni ọmọ. Wo jọ ọmọbìnrin jọ má bínú jàre. Bẹ́ẹ̀ Fọlárìn jẹ́ ká padà sórí orí ọ̀rọ̀ wa. O ní ìyàwó ẹ̀ lélẹ̀ o ò lè fẹ́. Wàláì tàláì mo fọlọ́run búra o ò lè fẹ́. Mami, ẹ jẹ́ ká kí la fẹ́ wọlé fún? A sọ̀rọ̀ kókó kọ́lọ́rọ̀ ò gbọ́ ni mí tọ́lọ́rọ̀ bá gbọ́ kí ló fẹ́ ṣe. Ọmọbìnrin tí mò ń wò yìí mo kàn hate ẹ̀ ni mi ì láìkì ẹ̀ rárá. Àwọn ọmọ Chinala Cinderella mi kàn fẹ́ ni. Mami, ṣé ẹ fẹ́ máa ti ojú oníka mẹ́sàn-án ẹ fẹ́ máa kà lójú ẹ̀ ni? Ṣé ẹ mọ̀ rí níbi kan tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni? Tó bá tiẹ̀ ní nǹkan tẹ́ fẹ́ sọ fún mi ṣé bí máa pè mí sẹ́gbẹ̀ẹ́ máa sọ fún mi ní ẹ̀ẹ̀kan ní máa embarrass ẹ lójú mi náà kò dábàá yìí náà. Fọlárìn kí ni mo wá sọ ń sìn tó ti pọ̀ jù kí ni mo sọ kalẹ̀ ń sìn tó ti pọ̀ jù. Wo ìwọ ni mo bá lọ́rọ̀ èmi ò ń ṣojú ayé o èmi ò ń pretend rárá kí ni mo fẹ́ máa wọnú yàrá tí mo máa ṣẹ̀ṣẹ̀ máa bí ọmọ mi sẹ́yìn wípé kó má fẹ́ o jẹ́ kí n kọ́kọ́ kúkú sọ lójú ẹ báyìí kó lè yí ẹ kó lè sink sínú brain ẹ wípé mi ò like ẹ rárá sórí gbogbo ìdílé dáadáa no vacancy o kò sáyé ẹ ń bẹ kó yá pọ̀ sókè kó rajà kó wá kó lọ síbòmíì kó lọ sí ìdílé míì bóyá Ọlọ́run á ṣàánú ẹ níbi bẹ̀ tó o bá sọ wípé o wá ní wèrè lórí tó o bá wá sọ wípé dandan wàá fi ọmọ mi tó o bá wá ń táwọn kan bá wà lẹ́yìn ẹ tó ń tì ẹ lẹ́yìn tó sọ wípé ibi tán ní kí gbẹ́gbẹ́ má gbé ibẹ̀ ló ń gbé wò ó tó o bá kúrú màá bẹ kúrú bó o bá ga màá bẹ ga gbogbo ọ̀nà tó bá gbà gbogbo ẹ̀ ni màá ti yọ sí ẹ tó o bá gbìyànjú wípé o fẹ́ fi ọmọ yìí tipátipá o fẹ́ lọ ṣoògùn kan wípé o fẹ́ fún lóògùn ìfẹ́ jẹ mo sọ́ọ̀rì fáwọn tó ní ẹ pèmí ni mo máa pa ẹ́ wàláì mo fọlọ́run búra ẹ ṣeun wo ayé yẹn á dà ẹ wo bí dáadáa ẹ má jẹ́ rí yín níbi bímọ o ṣé o ti gba ayé ẹwọ gbogbo àyíká yìí máa fẹ́ káǹsì ni o. Mami ẹ ti tẹ́fẹ̀ẹ́ nìyí. Ṣé nǹkan tí mo sọ òtún dáa ni. Mami tó bá sọ fún mi wípé ẹ lè ṣerú nǹkan tẹ́ ṣe màá ní irọ́ ńláńlá ni tó bá sọ fún mi pé ẹ lè embarrass ọmọ tèmi mú wá gẹ́gẹ́ bí ọmọ tí mo fẹ́ fẹ́ sílé lójú mi nù ẹ̀yin náà wò náà kọ́mọ yẹn jẹ́ ọmọbìnrin tẹ̀yìn bí kó wá tẹ̀lé ọkùnrin lọ sílé kó wá délé àwọn ọkùnrin tó tẹ̀lé lọ kó wá embarrass tó ń sọ tẹ̀lé wọ́n tẹ̀yìn ṣe yín sọ tẹ̀yìn ẹjọ́ báwo lẹ́yìn ṣe máa fi tó bá sọ fún mi. Kí ni mo fẹ́ fi kò sí kankan tí mo fẹ́ fi kò sí kankan tí mo fẹ́ ṣe wọ́n reject ẹ̀ nìyẹn màá welcome ẹ̀ back to home kóun náà kó tún pọ̀ sókè rajà á tún rí ọkùnrin míì tó máa fẹ́ ipá ò rajà ipá ò dẹ̀ ta ṣé orí ọmọbìnrin ò lè fẹ́ o. Kò sí wàhálà ṣe rí eléyìí tẹ́ ṣe èmi lè dojú tì mo dúpẹ́ lọ́wọ́ yín. Ṣé nǹkan tí mo wá sọ ti wá pọ̀ jù ni ẹ mà gbà mí kẹ́ ẹ kí ni mo wá sọ ń sìn tó pọ̀ jù ṣé kí wọ́n máa ṣojú ayé ni ṣé kí n máa ṣojú ayé lójú ọmọ yìí ni kí ni mo sọ kí tó ń kàkún sìn tó pọ̀ jù téèyàn ò sọ rí òun náà ni mú ìwà sọ ó lóúnjẹ àgbà oúnjẹ ayé Cinderella
àwọn sí nànà ṣé kí wàá lajú mi sílẹ̀ kí kàlọ́bọ̀ kọ̀ wọ́n ni àbí kí ni irú rádaràda yìí lọ. ẹni ò ní gbà èkó ìbọn nǹkan tí màá pọ̀ ní olówó ní ìdíkà níta láì ṣe ọmọ mi afẹ́ sí nànà tán kò ní lọ́wọ́ fi tọ́jú rádaràda ní ìdíkà. Mi lọ. Mo dúpẹ́ ọlá, má sọ fún mi wípé torí ọ̀rọ̀ tí mọ́mì Fọlárìn sọ ló ṣe sọ̀rọ̀ ẹ̀ dì báyìí. Because tó bá jẹ́ òun ni I will be so disappointed in you. Báwo ni ọ̀rọ̀ fẹ́ ọmọ mi, má fẹ́ ọmọ mi, ṣe fẹ́ fún ẹ ní hypertension? Ṣé mọ́mì Fọlárìn jọ náà ni? Ó jẹ́ gbọ́rànù, wàá ṣe rẹ̀ léṣe sí tí Fọlárìn bá wà padà dé. Tó bá sọ pé òun fẹ́ fẹ́, wàá sọ̀rọ̀ ẹ̀dá láàbò ara fún kí ni? So nǹkan tó ń expect ni pé kò débẹ̀ kó tẹ́wọ́ gbà ẹ́ kó má rí any fault nínú ẹ̀ àbá lẹ́yìn kó ra jókòó kó máa gbàdúrà sọ́nà pé ìwọ Ọlọ́run outcome gbogbo eléyìí ò jẹ́ kó favour mi o ojú kò sí ìbà òru má ṣe rẹ̀ léṣe o. One thing I know in this life is that what will be will definitely be. Kí ló dé ọ̀gbẹ́ni share up jàre mi jáde lọ ti pẹ́ bí tí mi lọ tí má ti dé àwọn máa sọ. ṣé tí ìbá ránṣẹ́ pé ẹ ò ní wá ni. rárá sá o kò rí bẹ́ẹ̀ ọ̀nà ló pọ̀ ẹ má bínú. ọ̀gá o báwo ni ọ̀rọ̀ ìgbéyàwó wa àti Bọ́lájí. ìgbéyàwó èmi àti Bọ́lájí ò sọ̀rọ̀ ìgbéyàwó kankan and even tó bá sọ gan mi ò rò pé mo ní interest. kí ló tún mú yẹn wá ó ti sọ̀rọ̀ fún mi ń jọ sí ó náà ń ṣe ẹ̀ ó dẹ̀ náà ti bẹ̀ ẹ́ pé ó ti tán síbẹ̀ kí ló wá tún dé. jọ̀ọ́ má jẹ́ kó rí bẹ́ẹ̀ o má jẹ́ kó rí bẹ́ẹ̀ o obìnrin ló nílé o tí ò bá tiẹ̀ fẹ́ ṣe ọkùnrin kankan ò fẹ́ fẹ́yàwó mọ́bẹ̀ tí ò bá fẹ́ ṣe wọ ló máa ṣe pẹ́pẹ́ fúrú síbẹ̀ wàá jẹ́ kó ṣeé ṣe pẹ́pẹ́ fúrú yín ló máa ń jẹ́ káwọ ọkùnrin díjà òun la máa fi ṣe nǹkan tá a fẹ́ ṣe pàápàá jọ ìyàwó mi ìwọ náà ni mo fẹ́ ìwọ náà ni mi ìfẹ́ kó mẹ́nì kankan wá sọ́dọ̀ mi o torí mo ti sọ fún gbogbo àwọn èèyàn pé àní pẹ́ ṣègbéyàwó àní pẹ́ ṣègbéyàwó eléyìí tí mo tún gbọ́ yìí ó tún wá jẹ́ kó ṣe mí kàyéfì o jọ aya mi ìwọ ni mo gbọ́kànlé o. ló dà kó mú sá tó wáyé jẹ́ máa pè yín. ẹ má jẹ́ kó pẹ́ o ẹ ṣe kíákíá ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ó ṣe má jà ó dàbọ̀ bá mi kílé o. mo dúpẹ́ ẹ kú àbẹ̀wò kò ṣe my dear. ṣàlàfíà lẹ wà. mo dúpẹ́ lọ́wọ́ ṣe. Jùwọ́n ń kọ̀. díẹ̀ yìí wà mo ti mọ̀ èmi kọ́ ló wá bẹ̀wò Jùmọ̀ ọmọ yìí ló wá wò. ọmọ mi kò rí bẹ́ẹ̀ o. ẹ̀yin àti Jùwọ́n ni mo wá wò àlàáfíà ẹ̀yin méjì náà ló jẹ mí lógún. o ṣe mo dúpẹ́. ìwọ́de máa wò ó kò tí ì tó ìṣẹ́jú kan báyìí nísìnyí èmi àti ìlàjọ ń fi tó ìṣeré tàbí mo bá dẹ̀ wọ ọmọ inú níbọ̀ mi bá dẹ̀ dì ló bá ní òun fẹ́ kí jù wọ́n tẹ̀lé òun jáde wọ́n máa tó dé ń sìn wọ́n náà rí. kò sí fẹ́ràn Bísóyè nǹkan ṣe ń gbúrò rẹ̀. Bísóyè kò lè ṣaláì máa pè wá. Chori tí mo jẹ náà. Wọ́n mi ẹ̀kú dé máa. Ẹ káàbọ̀ my dear ṣàlàyé àǹtí mi. Ẹ káàbọ̀. Oh my baby. Báwo ni? How are you? Ṣé rí ìtẹ́ lọ wúra kò ṣe máa yẹ sí? Lábíyọjú sí wọn ṣọ́ọ̀bù kò ṣe. Ó dàrú mà. Àǹtí ó dàbọ̀ mà. Máka ókèdè ó dàbọ̀. Máka ló mú bọ̀. Ṣé ìgbọ́n mọ̀ yìí máka. Máka ni ó ṣàrí nǹkan mú bọ̀. Àbí orí mú bọ̀ o. Ẹ̀rọ mà. Kú tọ́jú. Ẹ pẹ́ fún wa gan-an. Ṣàkírà tẹ̀ ti bá débi kí n pè òun mo ti gbàgbé o. Òkú rántí. Ẹ jẹ́ n pè. Hello?
ọmọ ẹ ni géèmù ni kí ló expect. ẹ ń gbọ́ ni. Yeah, mo ti wà lọ́dọ̀ grandma. Yeah, she's okay. Hold on, go bounce her. Hello, Shakira, ẹ kú àtijọ́. Àlàáfíà mo kúkú wà. Ó ṣé o. Ó náà bó ṣe dé sí ló sọ fún mi. Ọmọ àtọ́jú ẹ̀yìn náà o. Ẹ pẹ́ fún mi tipẹ́tipẹ́. Iṣẹ́ yín aṣojú ẹ̀mí mi. Ó ṣé. Mo kún gbúrò ẹ o. Àlàáfíà ló wà. Kò sí ìgbà tí ò ní pépè. Ó ṣé. Oya, bá dúpẹ́ sọ̀rọ̀. Ó ṣé. Thank you. All right, yeah. Game, don't worry, you play, don't worry, I'll give you. Hello there. Don't worry. Ma, alright. You want to play game? You want to play game? Okay. Mo ní game tí mo fẹ́ fún ẹ o, but bóyá kí grandma bẹ́ẹ̀ fi ra nǹkan. Game. Let me give to grandma. Should I? Give me. Give me game. Adúrò eléyìí, mo ṣe o. Ní èmi nìkan tán. Ẹ wò má, mo ti fẹ́ máa lọ mú ní gbogbo ní ibẹ̀ yín wò ni. O ṣe ìyá mi. Alright, Àdàgbà o. Bye bye. Say bye bye to auntie. Bye bye. Auntie Dúpẹ́, bye bye. Follow me. Oh yeah, follow auntie. Má follow me, jókòó ti grandma. O ṣé mo dúpẹ́. Baby, honey. Hey, Shakira ti gbé mi o. Who the hell are you? Láti ibo ló ti já wá? Tó múra bí aṣẹ́wó nílé ọkọ mi. Ibo ló ti já wá? Ó lè sọ̀rọ̀. Gbóngbóngbóng lẹ́nu ẹ̀ àbí ó lè sọ̀rọ̀. Kí ló ṣe nílé ọkọ mi? How dare you? Ó gbọ́ mi nítorí aṣẹ́wó. Sori tó bá tún sọ, màá tún gbà jù báyìí lọ. Ẹni tí ò ń pè ní aṣẹ́wó yẹn, òun ni ìyàwó tí mo fẹ́ fẹ́. Ọmọ tí mo fẹ́ fẹ́ sílé nìyẹn. And aside that, what are you doing here? Because it has been over between me and you a very long time ago. What are you doing now? It's not over, okay? It's not over. Ilé ọkọ mi ni mo wà. Baby, sorry. Baby, I can explain. Please, baby, I can explain. Let's go. I'm sorry. Ṣé o ṣe àwọn nǹkan tó ń wá kiri? Jáde ni mo. Okay. Sori tí ma fi lọ sí òkè yẹn tí ma padà wá sí bíbá tí ma bá ẹ ní ibi tó jókòó sẹ́yìn. O ma blame ọjọ́ tó pàdé mi. You are gonna curse the day you met me. Kò sí nǹkan tó máa ṣe. Kò sí nǹkan tó máa ṣe. Òun brag mi. I'm still coming back. And I'm still coming back, okay? Damn it, man! Shit! Sí mi o. Wọ́n fọ̀nẹ́ lórí yìí. Bùnmi ti ẹ̀ráyè ìsìn ẹ̀fọ́ láàrin ló ń pè mí. Gbé náà ewu ni òní gbé call. Ó ní mi ò gbé call. So torí ọmọ 16 years tó ti rí sí mi láìpẹ́ àbá 16 years. Ọmọ kan tí mo yìí máa tó máa ń bọ́ṣọ níwájú ẹ̀ báwo ló ṣe bẹ́ẹ̀? Yeah, who is there?
okay. Báwo everything? Fine, ẹ̀yin ńkọ́? Àlàáfíà. Dúpẹ́ ńkọ́? Dúpẹ́ kò sí nílé. But mo ti ń pè látàná kò pick call ẹ̀. Uncle Bọ́lá jẹ́ mọ̀ pé mi ì lè mọ reason tí ó ṣe pick call ẹ̀. Bóyá kẹ́ túnbọ̀ máa pèsè just keep calling now. Shakira, Shori, mo mọ̀ wípé ìwọ àti Dúpẹ́ tímọ́tímọ́ ni. Má dẹ̀ fẹ́ kó bá mi bá sọ̀rọ̀. Mo mọ̀ wípé mo ti ṣe ẹ́ gan-an. Má fẹ́ kó bá mi bá sọ̀rọ̀ kó jọ. She should find a place in her heart to forgive me. I love her so much and I don't want to lose her. Mo ti realize mistake me and mo promise láti adjust. Just help me talk to her. I'll change for better. Okay. Yes. Dúpẹ́ wọ́n ti lọ jàre. Dúpẹ́ Uncle Bọ́lá jẹ́ ní pé kí n bá wọn bẹ̀ ẹ́ wọ́n ní pé òun máa change for good. Okay. And the way baby náà ṣe rí I think he has realized his mistake. Okay. Wọ́n dẹ̀ really love her. I am convinced that wọ́n really nífẹ̀ẹ́. Okay. Èwo ni okay. Èwo ni kí ni mí ni mo gbọ́ okay. Àṣẹ ilé okay tọ̀hún okay. Kí ni ṣé kí n gbẹ́nu sọ́ọ̀n ni? Babe, everything is okay. Abi? Kí ni good answer to nǹkan tí èwo ni okay ń bẹ̀? Àtúnwò. Who is there? Ṣé wọ́n fi pàdé sí ni? Wọ́n mú sí ni. Ẹ wọlé. Shakira. Ṣé mo lè rí Dúpẹ́? Dúpẹ́ ò sí nílé. Èmi rò pé kó wà nílé. Bọ́n kò fún láwọn ìṣẹ̀bẹ́ lẹ́ni tẹ́ ń fẹ́. Kí ni nǹkan tó dénà tó jẹ́ pé èèyàn ọkùnrin ẹ̀ kí ń nítẹ̀ lọ́rùn báyìí náà? Irú ẹnu yín báyìí náà, ńlá báyìí ní gbàgàdàgbàgàdà ni. Àtúwítọ̀ ìyá tó bí lọ́mọ sọ wípé ẹ lè fẹ́. Òyìn tún ní pé tóun bá rí Dúpẹ́ òun máa pa Dúpẹ́ for crying out loud. Kí ló lè tó yẹn? Ọkùnrin Fọlárin ẹ fi Dúpẹ́ lọ́rùn sílẹ̀. Iye tó ṣèwádùn mi jù ń bẹ ní ti girlfriend yín. Ó wá gbé ọwọ́ ẹ̀ sókè, ó fọ́ etí ẹ̀. Ọlọ́run bá ṣe wípé mi ò sí mi. I will have doubled that slap for her. Orí ẹ̀ ti dàrú. So expect pé kiri ọmọ bẹ́ẹ̀ kó wá máa gbọ̀tẹ̀lé yín kó máa pick kan yín àbí kó máa gbọ̀tẹ̀lé yín kiri. Do you think she should still love you? Ẹ lè rí Dúpẹ́. Shakira, má get it wrong. Má get it wrong rárá o. Sorry, mo understand it from your own point of view. Wípé ọ̀rẹ́ ẹ ló jẹ́ ó dẹ̀ lè bínú nítorí nǹkan tó ṣẹlẹ̀. But mo fẹ́ kó mọ̀ wípé nǹkan tó wà láàrin mi àti Dúpẹ́ kì í ṣe nǹkan tó yẹ pé ó jẹ́ nǹkan kékeré, kì í ṣe nǹkan ọmọdé, kì í ṣe bóyá eré ọmọdé ni. Mo really love ẹ. Sorry, tí màmí bá sọ fún mi pé àwọn ò nífẹ̀ẹ́, mo fẹ́ kí wọ́n mọ̀ wípé èmi ni mo nífẹ̀ẹ́ o. Màmí kọ́ ló fẹ́ fẹ́ o, èmi ni mo fẹ́ fẹ́ o. Now, tó bá wá ń sọ̀rọ̀ nípa bóyá girlfriend mi, she's not my girlfriend, ex-girlfriend mi ni, èmi àti ẹ̀ á fẹ́ra wa mọ́. You get? Kò sí nǹkankan láàrin èmi àti ọmọ yẹn mọ́, ọmọ yẹn kò fẹ́ jẹ́ alétílápá ọmọ ni. Look, I love Dúpẹ́, mo really fẹ́, I want to marry her, I'm in love with her. Èmi believe pé nǹkan tí n bá fẹ́, òun ni màá mi máa bá mi fẹ́ at the end of the day. Because n bá jẹ́ kọ́ mọ̀ wípé mo nífẹ̀ẹ́, wọ́n máa padà nífẹ̀ẹ́ náà ni. Uncle Fọlárin, everything will be fine. Oh, what is that supposed to mean? Ẹ lè rí Dúpẹ́. Hello, mami. Pẹ̀lẹ́ ọkọ mi, ṣàlàáfíà ni. Wo orí ọ̀rọ̀ mú ìwà ni mo mà pè ẹ́ sí. Lórí wọ́nranwọ̀nran pálapàla tó ń ṣe yìí náà ni. Ọ̀rẹ́ mi kan ló máa mú mi lọ síbi kan. Ìgbà tá a débẹ̀ làwa mọ̀ wípé gbogbo
pálapàla tí mú ìwà ṣe pé kò máa ń ṣojú lásán. Wọ́n ní wọ́n lọ wẹ orí èèyàn kan sí junction pé bí mú ìwà ṣe tẹ̀ mọ́lẹ̀ nìyẹn. Wọ́n ní gbogbo nǹkan tí a máa ṣe pátápátá gbogbo ètùtù pé 55,000 ni tá a máa fi ṣètùtù kí gbogbo rádaràdá rédèrèdè tó ń ṣe ìkó kúrò ńlẹ̀ ló bá tán. Màámi ó ṣe jẹ́ pé gbogbo nǹkan nípa nǹkan tẹ̀yin nìkan bá fẹ́ ṣe ni ó ṣe jẹ́ pé gbogbo ọ̀rọ̀ láyé yìí àfi tó bá jẹ́ pé nǹkan tẹ̀yin fẹ́ ṣe òun nìkan tẹ́ bá fẹ́ ṣe èmi mú èèyàn wá sílé fún yín mo mú ẹni tẹ́ pé inú mi dùn sí tí mo fẹ́ fẹ́ mo mú wálé fún yín ẹ sọ pé ẹ fẹ́ ẹni mi ò gbọ́dọ̀ fẹ́. ẹ jọ wá ní pé tí n bá fẹ́ pé máa pa màámi ẹ wá pè mí sí ẹ ń bá mi sọ àbúrò títí mi. ó ṣe jẹ́ pé ẹ lè gbọ́ nǹkan tèmi bá fẹ́ sọ I mean ó ṣe jẹ́ pé ok now kémi máa gbọ́ tiyín kẹ́yìn máa gbọ́ tèmi ṣé nǹkan tẹ́ fẹ́ nìyẹn. Màámi that is not possible. That is not possible. For the first time tí mo mú èèyàn wálé fún yín pé tí mo nífẹ̀ẹ́ sí ẹ̀yin náà ẹ ti ẹ bá mi gbà jẹ́ kí n fẹ́ sílé kẹ́ẹ̀dẹ̀ nífẹ̀ẹ́ gẹ́gẹ́ bí ọmọ títí yín. Wo kí lọ̀rọ̀ tí mò ń bẹ sọ kí ló ní í ṣe pẹ̀lú ọmọ egbére tó gbé wá sílé kí ló ní í ṣe pẹ̀lú ẹ̀ mi ti ẹ̀rọ jọ ṣá sẹ́ndì 55,000 sí mi kó jẹ́ kí n lọ ṣètùtù tí mo fẹ́ ṣe. Ok fine ṣe rí èmi náà mọ̀ wípé nǹkan tí mo sọ fún yín kò jọra wọn but mo fẹ́ kẹ́ ẹ mọ̀ wípé ẹ̀yin náà ẹ gbọ́ tèmi náà ó sì jẹ́ pé all the time nǹkan tẹ́yìn nìkan bá ti sọ òun ni ká máa gbọ́ èmi ò sọ pé kéèyàn máa gbọ́rọ̀ sóbi ẹ̀ lẹ́nu èmi náà sọ fún yín gẹ́gẹ́ bí ọmọ I have the right láti sọ fún yín pé nǹkan tí mo fẹ́ lélẹ̀ kẹ́yìn náà dẹ̀ bá mi fẹ́ mi ò lè máa fẹ́ ti yín all the time kẹ́yìn náà tiẹ̀ máa fẹ́ tèmi lọ́jọ́ kan ṣoṣo ẹ kó ṣe jẹ́ nìyẹn ṣe rí tẹ́bà tí wọ́n sọ̀rọ̀ pé bí i 55,000 or whatever èmi ò ní owó yẹn o 55 kọ́bọ̀ gan mi ò ní. ṣe rí tẹ́bà tí gbọ́ pé tèmi náà fẹ́ ṣe tẹ́yìn náà tẹ́bà tí gbà láti jẹ́ kí n fẹ́ tí mo fẹ́ fẹ́ tí inú mi dùn sí tọkàn mi yàn sí then we can talk. ṣe ti gbọ́ take care. èmi ni Fọlárìnkọ́ ti fóun mọ́ létí mo ṣẹ̀ṣẹ̀ wá rí wípé wọ́n ti gẹ́ẹ̀tì ọmọ mi pátápátá. bá sọ fún yín kó yé mi wá ni kò yé mi I don't know what to do mo ti wá dé orí ìta kò yé mi wá báyìí. àárín àgbà mi lọ wà ó mi ò dẹ̀ mọ̀ ibi tó fẹ́ wẹ̀ sí ìkan ò dáa àwọn òbí ẹ̀ dáa ìkan dáa àwọn òbí ẹ̀ ò dáa ìkan náà ló máa padà mọ́ ọ ṣé níwọ̀n náà mọ sítórì mi. bí sóyè kí ló dé náà torí Ọlọ́run ó yẹ fẹ́ foyín dè mí mọ́lẹ̀ náà. ókè o ti rí pé mo ti fẹ́ sóríire àbí ìwà gbóyún òṣì kan wá bá mi pé o lóyún fún mi kí ló dé mo appreciate gbogbo help tó ń ṣe fún mi ṣùgbọ́n ṣeré lè tó sọ yìí kò tiẹ̀ bá mi lára mu rárá bí mo ṣe ń wọ èsì kò bọ́ta kúrò nílé wa. ó ṣe yìí tán láìláì ìwọ Túndé jẹ́ sọ fún ẹ tí ọmọ yìí ò bá wá sí bíbá ìwà sọ fún mi pé òun lóyún báwo ló ṣe fẹ́ kí n mọ̀ pé lóyún wọ́n ẹ̀ṣẹ̀ yé mi ni travelling mo fẹ́ rìn kí o mo fẹ́ travel àfìgbà tó o ṣe tó o jẹ́ mọ̀ sí mo mà dúpẹ́ o ó fún ọmọ lọ́mọ lóyún tán ó wá ní kó lọ yọ oyún kò ní yọ eléyìí o má jẹ́ ń tọ́ ẹ kò ní yọ eléyìí mo rẹ́dì màá gba oyún bẹ́ẹ̀ ni màá gbà á wo oyún yẹn màá gba ọmọ màá tún gba oyún màá tún tọ́ fún un tó ti yẹ bẹ́ẹ̀ yẹn nǹkan burúkú ò ní tójú mi ṣẹlẹ̀ nǹkan burúkú ò ní tójú mi ṣẹlẹ̀ mò ń sọ bẹ́ẹ̀ fún ẹni bó bá wù ẹ́ kó gbọ́ bó bá wù ẹ́ kó má gbọ́ sórí gbogbo nǹkan tí bàbá ẹ ra wọlé tó fi fẹ́ odidi ìyàwó 4 lé mi lẹ́yìn yes tẹ́ ẹ fún mi lókun lọ́rùn báyìí wo mo mọ nǹkan tí màá ṣe
ṣó ti gbọ́ mi bẹ́ẹ̀ yẹn mo ti gba ilé ìtọ́nà tó bá yẹ ẹ máa sọ pé ìyá kan ló ń ṣe ayé yín ìyá kan ló bá ayé yín jẹ́ ẹ máa rọwọ́ lé nǹkan burúkú ẹ ní jẹ́ kí wo mi ti ẹ̀ mọ nǹkan tí màá sọ fún ẹ mo ti yé mi báyìí o èmi máa gbé ilé máa tọ́ ni mo bẹ́ẹ̀ ni màá tọ́ aya mi òkùnkùn ní bínú sí ọmọdé ló ń ṣe ọmọdé ò lè jẹ kankan tó kó má ra lọ́wọ́ má bínú sí ìwọ náà á ṣẹ̀ mí o ó ṣe nǹkan tí ò tún jẹ́ òtí ẹ̀tẹ̀ mi lọ́rùn inú mi ò dẹ́dùn sí ọmọ mi mo ṣe nífẹ̀ẹ́ sí ó máa lóyún fọmọ mi ó tẹ̀ jẹ́ mọ̀ mi ò mọ fírìfírì kankan ṣó yẹ kó rí bẹ́ẹ̀. ẹ má bínú kò rí bẹ́ẹ̀ èmi kàn wọ́n pé ká sì jọ sọ láàrin ara wa náà kí n tó wá sọ fún yín ni. tí o bá travel ò ní jẹ́ kí n gbọ́ ọ eléyìí ò dáa o má dán wò mọ́ ọ sórí wò mí mo dúró gẹ́gẹ́ bí ìyá fún ọ màá tọ́ ọmọ yìí ṣòro oyún yìí àjọ máa lóyún yìí àjọ máa bí ni ẹyin mi wà fún ẹ má bẹ tọ́ dáadáa má lọ bóyún yìí jẹ́ o mo ti ṣetán wo mo ti dán lọ́mọ báyìí inú mi dùn I am now a grandma màá wo ẹyin mi báyìí wà fún ẹ o ṣe ọkọ mi má bóyún jẹ́ o gbogbo tó o bá fẹ́ pátápátá máa ṣe fún ẹ kò burú ọ̀yà mi o ṣe o Túndé ìwọ òṣèrú eléyìí ó ti yé mi mo mọ nǹkan tí màá ṣe fún ẹ. ní Túndé ò ṣe dàtọ̀ ṣé ò rí bí ìyẹn ṣe dàtọ̀ ìyẹn ló gbé mi dúró ni mo fi mọ̀ pé tí bá dúró ṣáájú nígbẹ̀yìn gbé ó máa dá ó dẹ̀ padà dá. ṣé Túndé ni màá ní yóò máa bẹ̀rẹ̀ sí oríṣiríṣi nǹkan fún mi báyìí tó yí padà báyìí ó wá bá mi ń bàdàn ó dúró tí mo fi ṣe tán kódà òun ló gbé mi dé ìbàyìí ó fẹ́ lọ ṣe nǹkan ní ọ̀ṣẹ́ wọlé so ní ọgbọ́n ọmọdé ti tèmi o èmi fi pé kò mú ìtí ò dà yẹn tí àwọn òbí ẹ̀ dá so tó bá ṣe anything fún ẹ wà á lè rí àwọn èèyàn lọ́ba pé kán wá bẹ́ẹ̀ bá wí adẹ́gbọ̀. Túndé ti fẹ́ gbọ́ èmi Túndé àti jọ̀wọ́ àwọn relocate very soon kò sí yẹ èmi dẹ̀ mọ̀ pé tó bá fẹ́ with time ó máa change Túndé change now so kò sẹ́ni tí ó lè change so am I free now ó jẹ́ wọlé ẹjọ́ ṣáá ló fi pa mí. inú ó ṣàwọn pé mi ò ní ìgbà àfiwọ́ nìkan náà. ìwọ ló yẹ kí jùmọ̀ pé mi fọ́ sí.
àbórí báyìí ṣé ló yóò dùn bí ẹ ṣe ń ṣe yìí olúwa mo mà dúpẹ́ o. Túndé báwo ló ṣe rí àwọn fámìlì ẹ sí báyìí nísìnyí ṣé ní òtí ìwọ náà ò dùn gbà tó dé báyìí ò rí pé gbogbo nǹkan tá a bá ń sọ fọ́ọ̀mù ó dákọ́ ọmọ máa gbọ́ ọpẹ́ mi fọ́lọ́. ẹ̀yin gangan lè ṣe tẹ́ bá mi kẹ́ ọmọ tẹ́ tún kẹ́ ìyàwó mi fún mi tí mo dé mo bá wọn láyọ̀ àtàláfíà. In fact, I'm so happy about that, honestly. Thank you, ma. Má bá mi dúpẹ́ lọ́wọ́ Bísóyè o, ọmọ rere ni, aya rere dẹ̀ ni, ó kú sùúrù, àbí bẹ́ẹ̀ kọ́? Ẹ wò mọ́mì, ẹ̀yin ni kí n dúpẹ́ fún, ẹ̀yin ni ẹ kú àdúró tì mí. Wọ́n máa ń sọ nígbà kan wá ní ọkọ burúkú ò ṣe fẹ́, àná burúkú ló ṣe ní abẹ́òkú ni wọ́n ṣe máa ń sọ, but ẹ̀yin méjèèjì lè ṣe fún mi. Ẹ dáa ẹ̀yin lẹ gbà mí tọwọ́ tẹsẹ̀ ẹ gbọ́ ọmọ fún mi ẹ bá mi tọ́ nílùú náà ìyá ọkọ ló lè ṣe bẹ́ẹ̀ kí n má tán yìí láyé ìsìn ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin wá níyà káwọn tó fọkọ kí ìyá ọkọ wọn ti kú èmi o tí bá ti tún lé ayé wa ẹ̀yin mo tún fẹ́ gẹ́gẹ́ bí ìyá ọkọ ẹ ṣé mo dúpẹ́ ẹ dàgbàdàgbà ẹ dògbò ẹ pẹ́ fún wa níṣojú ẹ̀mí ọmọ yìí mo máa ṣe àwọn àbí So mommy mo ti decide pé èmi àti Bísóyè àti Jùmọ̀ we will be relocating to the States together. Yes, I've decided on that. Ọlọ́run lè fi wá ṣe. Àmì ó ti pẹ́ tẹ́tí rò ó ni. Kí ni màá tún ṣe? Wọ́n ní tíṣẹ́ ọ̀bà pẹ́ mi nǹkan pẹ́ ṣe. Ẹ̀yin ó ti yá náà. Ó fẹ́ bí bọ́ọ̀ sá. I'm just so happy. Ó jèrè adẹ̀rẹ̀ lọ́rùn agbára Elédùmarè jókòó má ṣe wàhálà inú mi dùn Bísóyè ò rí pé àdúrà wa gbà báyìí Olúwa ṣe o ẹ wá gbọ́ o ẹ máa jẹ́ ó pẹ́ jù o torí lílọ yìí ẹ máa lọ fi ṣe gbọ̀nà bọ́yọ̀ o kíákíá torí èmi náà wá fẹ́ gbé ọmọ jó ni bẹ́ẹ̀ ni obìnrin ni kò wá tún jẹ́ o bẹ́ẹ̀ ni Olúwa ṣe bẹ́ẹ̀ ni mo ṣe fẹ́ Olúwa ṣe adúpẹ́ ọkọ mi ẹ mọ̀ sí nǹkan kan.